o ìjòyè ń dáyé kí wọ́n tó gbalẹ̀ kẹ̀yà àmútọ̀run wá ládé oko ògbóǹtarìgì ẹ̀kú ọkọ̀ ògbó aṣọ́dẹ ògbó láì láti pa olómi funfun báláwú. Àyípo padà olórúkọ àpèṣẹ lóró tó ajagun ògo láì fìtì ṣe apárí tí rúgbọ ìlú mọ́lẹ̀ ògo òṣà tí gòní tòjó tẹrun mùdúmùdú adùn oko tí ṣọkọ ògo pẹtẹkì ẹ bá mi pè é olórúkọ àpèṣẹ bẹ́ẹ̀nu láti kí ni ó fẹ́ lójú ara ìsọnù ọkọlọkọ ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn láti kí ni ó fẹ́ lójú ara ìsọnù ọkọlọkọ ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn láti kí ni ó fẹ́ lójú ara ìsọnù ọkọlọkọ ògbólógbò. You can download it from Audiomack. láti kí ni ó fẹ́ My songs. ọkọlọkọ ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn. Ọ̀jàjà kí ni jàjàjà Àgbẹ̀ orí ògo. mo tún máa play ẹ̀ lẹ́ẹ̀kan sí. Zàtú tó bá ń jókòó ẹ̀ ṣòkòtò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lò. Èmi ni wèrè olórí wa pẹ̀lú yíká tí ẹ jì. Aláwí àdórí o, ẹ̀kọ́ mi wá tó lórí o, tọ́lá jàrúdà o. Tani kí ni ó fò? Ta lójú ara ìsọnù? Okoloko ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn. Tani kí ni ó fò? Ta lójú ara ìsọnù? Okoloko ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn. Àwọn bá ń dáyé kí wọ́n tó gbadé òré o. Ìjòyè ń dáyé kí wọ́n tó dọ̀dẹ̀ pẹ̀ lọ́rùn o. Àwọn bá ń dáyé kí wọ́n tó gbadé òré o. Ìjòyè ń gbáyé kí wọ́n tó dalẹ̀ pẹ̀ lọ́rùn o. Àmútọ̀run wá ládé oko ògbóǹtarìgì ẹ̀kú ọkọ̀ ògbó. Aṣọ́dẹ ògbó láì láti pa olómi funfun báláwú tí mo kò tutù. Àdá tí roko ògbó ṣòro. Tani kí ni ó fò? Ta lójú ara ìsọnù? Ọkọlọkọ ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn. Tani kí ni ó fò? Ta lójú ara ìsọnù? Ọkọlọkọ ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn. Adóni má gbẹ̀jẹ́ Adóni máa sìnkú o. Onínúure tí ń dóbò méjì bọ̀. Adóni láyìí pọ̀ padà olórúkọ àpèṣẹ roboto. Ajagun ògbó láì fìtì ránṣẹ́. Apárí tí rúgbọ́ ìrú mọ́lẹ̀ ògbó. Òòṣà tí gòní tòjó tẹrun. Mùdúmùdú adùn oko tí ṣọkọ ògbó. Pẹtẹkì ẹ bá mi pè é olórúkọ àpèkùnbọ ẹnu. Tani kí ni ó fò? Ta lójú ara ìsọnù? I wan compose. Ọlọ́run ni. Tani kí ni ó fò? Ọlọ́run ni Ọlọ́run ni. Ọkọlọkọ ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn. Tani kí ni ó fò? Ta lójú ara ìsọnù? Màá tún bá yí gbórúkọ ọkọ mi wá next time. Ó wà bí. Tani kí ni ó fò? Ta lójú ara ìsọnù? Ọkọlọkọ ògbólógbò ẹ pè wọn lórúkọ wọn. Tí wọ́n máa bọ́ fúnkẹ́. Ọ̀jàjà kí ni jàjàjà. Adé orí ògo. Ṣìkìrí mìdín tí ń gbẹ́nu òbò dúfùkẹ̀fùkẹ̀. Ọ̀jàjà kiri jàǹjàǹjàǹ. Adé orí òbò oko ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní àwọn bá ń gbá wọ́n ti ń dáyé kí wọ́n tó gbadé orí. Ìjòyè ń dáyé kó tó donílẹ̀kẹ̀ ọrùn.
àmútọ̀run wá ládé oko ògbóǹtarìgì ẹkùn ọkọ òbò aṣọdẹ òbò láì lo àtùpà olómi funfun báláú tí mú òbò tutù àdá tí ń roko òbò mọ́ ṣìlóló òun náà ni adónimágbẹ̀jẹ́ adónimásìrègún onínúure lóko tí ń dóbò méjì pọ̀ adóni láì yípo padà láì yí kọ́lọ̀ padà olórúkọ àpèṣẹnu róbótó oko adóni láì yípo padà olórúkọ àpèṣẹnu rógótó ajagun òbò láì fi tìbọn ṣe àparí tí rúgbọ́ ìrúnmọlẹ̀ òbò òṣà tí ń gún ní tòjò tẹ̀rùn mùdúmùdú adùn oko tí ń ṣọkọ òbò pẹ́tẹ́kí ẹ bá mi pè é olórúkọ àpèkùrùbọ́ ẹnu ni ẹ kásán ìbàrẹ ni mo ṣe o akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ìbàrẹ ni mo ṣe mo ní kí n ṣeré wa mi ìdẹ̀ tún ṣeré wa náà àwọn ọkọ tó ń bi mí pàápàá ẹ̀yin obìnrin tí at this time tí àwọn obìnrin kan bá sì lè máa bí pé àǹtí Yínká ìjọ báwo la ṣe ń bá oko ọkùnrin ṣeré wò tí mo ṣe lè bá ọkọ mi ṣeré oko ẹ̀ ò kí ń le dáadáa báwo la ṣe ń bá oko ọkùnrin ṣeré ó dàbí pé mo ti wà ní position tó jẹ́ pé kí n fi àwọn student mi lẹ̀ àti àwọn obìnrin mi lẹ̀ pé kí wọ́n wá kọ́ wa bí wọ́n ṣe ń bá oko ṣeré bó ṣe ń mú oko dìde tí ọkùnrin ò bá tiẹ̀ wish láti sọ pé òun fẹ́ dóbò eré wo ló lè bá ṣe eré wo ló lè bá ọkùnrin ṣe báwo ló ṣe ń bá ọkọ tiẹ̀ ṣeré eré wo ló lè bá ọkùnrin ṣe tó kó ẹ̀ lè dìde eré wo ló lè bá ṣe tí òbò máa fi wúdó tí obìnrin bá sọ pé òun ò fẹ́ dóko eré wo ló lè bá òbò ṣe báwo la ṣe ń jí òbò kúrò nínú oorun òbò tó ti sùn báwo la ṣe sọ pé jí má sùn gbàgbára ẹ̀mí mímọ́ báwo la ṣe ń fi ọwọ́ ba òbò tó fi ń jí kúrò nínú oorun báwo la ṣe ń fi ọwọ́ ba oko tí ó fi ń dìde oko tó ti sùn oko tó ti rẹ̀ tí ò tiẹ̀ fẹ́ dóbò àwọn kí la lè ṣe tí oko yẹn lè dìde tó lè gbàgbára tí òbò fi máa wúdó mi ò ní sọ nǹkan kan àwọn èèyàn ló máa pè wọlé náà máa kọ́ wa àwọn obìnrin ìwọ obìnrin báwo ló ṣe ń bá oko ọkọ ẹ ṣeré tó fi ń dìde bí oko ọkọ ẹ ò bá tí ọkọ ẹ ò bá wù tó bò ò bá wúdó báwo ló ṣe irú eré wo ló máa ń bá ṣe báwo ló ṣe ń bá ṣe tó fi ń dìde bọ́kí tó lọ sórí ìyẹn mo sọ nǹkan kan lórí wedding ring láàárọ̀ yìí ṣe rí tẹ́ ẹ bá ti get point mi ẹ má máa jà ẹ má máa fi àwọn comment rude sílẹ̀ because èmi máa block èèyàn ní mi ò ń gbàgbẹ̀rẹ̀ mi tí ẹ ní fún ẹ ní chance láti wá comment níjọ́ mi kò sọ pé kò yí ẹ then máa elucidate máa padà wá máa wá sọ ó ní mo fi sọ pé wedding ring mi ní pé kóbìnrin má lo wedding ring bó obìnrin tó bá máa lo wedding ring mọ̀ wípé ẹni tóun ti torí ẹ̀ wọ wedding ring ó deserve ẹ̀ ìyà méjì ò gbúdọ̀ máa jẹ òkú ìgbẹ́ obìnrin ò gbúdọ̀ máa jìyà nínú ilé ọkọ kí ọkùnrin máa fi kó máa lu obìnrin bíi bẹ̀m̀bẹ́ kó máa forí ẹ̀ gbá mọ́lẹ̀ kó má ní dùnnú láàárọ̀ kó má ní dùnnú lọ́sàn-án kó má ní dùnnú lálẹ́ kó tún máa display wedding ring ó dàbẹ̀ ni pé insult upon injury ó dàbẹ̀ ni wípé ìyà méjì ló ń jẹ irú obìnrin bẹ́ẹ̀ obìnrin tó bá lo wedding ring nígbà tí inú ẹ̀ ò dùn nínú ilé wedding ring mean wípé o wà proud of your situation o wà proud of your marriage o wà proud of your man everything is rosy I'm not saying in terms of money I'm not saying wípé o ní hiccup but wípé kò ń ṣe àìmọye àwọn obìnrin míì tó wà ní ọkọ tó yẹ pé wọ́n á sunkún láàárọ̀ ẹkún náà máa bá jí ẹkún náà máa bá sùn ẹkún ni the only time tó bá ń wà happy ni tí ọkùnrin yẹn ò bá sí nílé ṣé irú obìnrin yẹn ṣó lẹ́tọ̀ọ́ láti máa di wedding ring and either you like it or not mo fly for well over 15 years and I am telling you wípé ibi tó ti lè meet àwọn who is who jù òun ni lórí plane òun ni lórí flight mo ṣe plane títí mo ṣe chartered flight mo fly ọkọ̀ tó jẹ́ pé èmi nìkan pẹ̀lú àwọn passengers nìkan náà ni èmi to 50 passengers ni so tí bá sọ fún yín wípé nígbà míì wedding ring yẹn ó dá tí everything bá wà okay fún ẹ ó dá tí ọkọ ẹ bá ń treat ẹ dáadáa ó dá tó bá wà proud of your man and your marriage and your woman but ìyà ọ̀nà méjì ni tí ìyà bá ń jẹ nínú ilé tó dẹ̀ ti ń display ẹ̀ tó tún sọ pé wà proud of ẹni tó ń fìyà jẹ nínú ilé and either you like it or not wedding ring àwọn tó bá fẹ́ really help ẹ dáadáa nígbà míì ìwọ tó bá ní wedding ring tó ní wedding tó wà rosy tí inú ẹ dùn I'm not saying you should remove your wedding ring but ẹni tó bá ń fìyà jẹ ẹni tí inú ẹ ò bá dùn wọ́n ní tí èèyàn bá ń kọrin tí ò bá dùn létí èèyàn máa mọ̀ bóyá orin náà ò dùn ìwọ tó wà sad nínú ara ẹ ó mọ̀ pé wà sad ó mọ̀ pé wedding ring tó ń display yẹn ó mọ̀ pé ó ń tanra ẹ ni
àwọn èèyàn míì wà tó máa fẹ́ help ẹ tó dẹ̀ jẹ́ wípé wọn ò nídìí láti dú ẹ láti tọwọ́ bọ̀ bọ̀ nígbà mi wedding ring yẹn put off ní fún wọn ṣó wá yẹ kíyà ọ̀nà méjì jàyàn o wà happy o ń display wedding ring ẹ tó yẹ kó help ẹ wedding ring wà put off ó kúkú bẹ́tà kéèyàn yọ téèyàn bá wà happy nínú marriage yẹn tó dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ẹ máa ní kéèyàn kúkú lọ kò easy láti kúrò nínú marriage bẹ́ẹ̀ ìgbà mi wàá fẹ́ kúrò àwọn family ọkọ kan lè like ẹ kọ́ ni kó má lọ àwọn family tiẹ̀ náà wọ́n lè má fẹ́ jẹ́ kó lọ o dẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò ní display wedding ring tí n bá wà happy nínú marriage to be quite honest èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní display ẹ̀ because mo mọ limitation mo mọ nǹkan tó máa ń limit èèyàn nípa ẹ̀ mo mọ bí àwọn èèyàn mi ṣe máa ń feel nípa ẹ̀ mo mọ bí àwọn ẹlòmíì tó bá fẹ́ assist ẹ tó bá fẹ́ help ẹ tí wọn ò tiẹ̀ ní láti bẹ́ẹ̀ ṣe anything bó ṣe máa ń feel pẹ̀lú wedding ring lọ́wọ́ èèyàn tó bá wà lọ́wọ́ tí èèyàn bá wà happy using it tí kò sí wàhálà láàrin ilé tí ò rí bànújẹ́ tí marriage wà rosy rosy wàá wò pé wàá dáhùn consequence tó bá fẹ́ help ẹ tó bá fẹ́ help ẹ tí ò bá fẹ́ help ẹ kó máa lọ but ìyà ọ̀nà méjì ò gbúdọ̀ jẹ́ obìnrin wọ́n ń display wedding ó dẹ̀ ń limit àwọn tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ẹni tó dẹ̀ ń tìtorí ẹ̀ display wedding nínú ara ẹ ó mọ̀ pé ó wà proud of him nínú ara ẹ ó mọ̀ pé ó ń jìyà nínú ara ẹ ó mọ̀ pé inú ẹ ò dùn nínú ara ẹ ó mọ̀ wípé kò deserve wedding ring tó ń display man ó ń display ẹ ó dẹ̀ tún limit ẹ ẹlòmíì á rí wedding ring lọ́wọ́ ẹlòmíì á máa ní mo fi ẹ̀ tọrọ kó ṣe gbogbo wedding ring náà fi ń tọrọ wedding ring mi ìgbèkùn ni obìnrin ò gbádùn wedding yẹn ó kàn display ring yẹn pé ó kàn fi cover ó kàn bá lè sọ pé I'm married ni I am telling you pé kó bá lè sọ pé I'm married but kò ń ṣe pé bóyá inú ẹ dùn so when you're not happy tó wà sad tó bá display wedding ring òun tún sọ fọ́kùnrin yẹn pé o like ẹ pẹ̀lú bó ṣe ń fìyà jẹ ọkùnrin yẹn ló fún ẹ ní wedding ring ọkùnrin tó fún ẹ ní wedding ring tí ò fún ẹ láyọ̀ tí ò fún ẹ happiness ó yẹ kó má rí kinní yẹn lọ́wọ́ ẹ kó rí pé o wà happy but the moment tó bá fi kinní yẹn sọ́wọ́ tí ọkùnrin ò dẹ̀ fulfill his own part of the vow by looking after you, by respecting you, by giving you right attitude, by loving you, by keeping your emotion, by keeping your sanity. Tí ọkùnrin yẹn tó respect gbogbo kíní yẹn kí ló wá ń display lọ́wọ́ fún. It's like insult upon injury. Ọkùnrin fìyà jẹ, ó take sanity away, ó take emotion away, ó affect psychologically, mentally, physically. Ó dẹ̀ tún sọ fún pé káre o ọmọ ọ̀dọ̀ rere. That is the essence of the wedding ring you are displaying in such situation. Ó sọ fọ́kùnrin yẹn pé káre ọmọ ọ̀dọ̀ rere. Gbogbo bó ṣe treat mi bí ẹranko yìí mo nífẹ̀ẹ́ ó rí báyìí. Evidence rẹ̀ pé mo nífẹ̀ẹ́ bó ṣe treat mi bí ẹranko dẹ̀ gbé wedding ring sí lọ́wọ́ ọkùnrin á dẹ̀ máa rí wedding ring yẹn ó dẹ̀ mọ̀ pé ó wà happy irọ́ ń parọ́ fún rọ́jà bátà fún jàbárà ta ló ń tanra wọn wedding ring èèyàn máa ń display wedding ring gallantly proudly sọ́wọ́ ni that is when you are proud of your marriage. That is marriage tó wà nínú ẹ̀ tó bá suit ẹ tí marriage tó wà nínú ẹ̀ tínú ẹ̀ bá dùn marriage tó wà nínú ẹ̀ tọkàn ẹ̀ bá balẹ̀ marriage tó wà nínú ẹ̀ tó bá máa fi ẹkún kó máa fi soak pillowcase all the time then you can display wedding ring but when you are not happy on display wedding ring àwọn tó bá tún yẹ kó ṣàánú ẹ̀ ń ta wedding ring yẹn serve as a limitation either you like it or not I put it to you pé àwọn ọkùnrin kan wà tó bá ti rí wedding ring yẹn tó bá fẹ́ ṣàánú ẹ kódà kó jẹ́ pé wọn ò fẹ́ dùn ẹ wọn ò fẹ́ tọwọ́ bọ̀ wọ́n máa wò ó pé ọkùnrin ẹgbẹ́ àwọn ló gbé ẹ sílé wáì táwọn ṣe máa ṣe nǹkan responsibility tó yẹ kọ́kọ́ ẹ ṣe fún ẹ àwọn ṣe máa ṣe fún ẹ because wọ́n á ti rí ọwọ́ ìyà lára ẹ wọ́n á ti rí pé pẹ̀lú wedding ring yẹn ọwọ́ ìyà wà lára ẹ wọ́n wá tún wá serve wedding ring yẹn pé wọ́n wá wo owó tó wọ wedding ring yẹn pé orí ẹ ti dàrú orí ẹ yí ìyà ń jẹ báyìí ó tún wọ wedding ring káàkiri tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣàánú ẹ wọ́n máa fi ẹlẹ̀ kíyà yẹn jẹ pa ni. Mo sọ fún yín pé mo ti wà ní peak of my career kí n tó wá sílùú yìí èmi ò kí ń ṣe ẹni tó gba visa 6 months wá jókòó sí London kí tó gbàwé mi gan visa mi ṣì expire after 2 years after tí mo ní ìwé ni visa mi expire so tí bá ń sọ̀rọ̀ nígbà mi mo fi pé mo ní fact I'm telling you mo fi pé mo ní fact tí bá ń sọ̀rọ̀ nígbà mi honestly either you like it or not àwọn ọkùnrin mi
wọ́n máa mo ti nígbà tí mo time tí mo ń fly mo gbé ndidi elumelu mo dárúkọ ẹ mọ nǹkan tó sọ fún mi ni ó ní ṣẹṣẹ ni mo ń ṣe yìí èmi ń wò pé mo ń ṣeṣẹ́ air hostess pé kíní kan ó lóun ò lè jẹ́ kí ìyàwó òun ṣe iṣẹ́ yìí for 2 million per month ó sọ fún mi nígbà tí mo ń serve ní business class ó sọ fún mi pé ṣé mo fẹ́ ṣe mi èmi dẹ̀ mọ̀ pé iṣẹ́ mi wo ni mo tún ṣe pé iṣẹ́ lélẹ̀ ó ní my wife ó ní ìyàwó òun ò lè ṣe iṣẹ́ yẹn 2 million per month ó lè lò ní mò ń gbà máa tó kú yọ Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá Búrìjì nígbà yẹn tán ní pé àwọn fẹ́ offer mi níṣẹ́ pé àwọn máa fún mi ní arrears bí for like a year arrears or 6 months àwa tá ń rí iṣẹ́ yẹn nígbà yẹn bí pé iṣẹ́ tó dé ni àwọn ọkọ tá máa gbé wá máa wò wá bẹ́ẹ̀ ni pé ìyà ń jẹ wá pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe yẹn wọ́n máa wò pé ìyà ń jẹ wá ni so tí mò ń sọ fún yín pé ibi téèyàn bá rí mọ òun ló rí mọ àní èyí iṣẹ́ tó jẹ́ wípé nígbà mi ò lè jáde lọ sí flight kó dẹ̀ mú salary ẹ oṣù 6 kó mú wọlé as gift salary tó máa gbà oṣù 6 ó lè mú wọlé ní a day trip as gift tó jẹ́ pé àwọn gift tó jẹ́ pé ó máa ojú ẹ̀ gan á fẹ́ yí sí pàkó ẹ̀ tó ò ní rírí tó wọ́n máa fún ẹ tí wọ́n dẹ̀ máa fún ẹ one off tó jẹ́ pé wọn ò tiẹ̀ níwẹ̀yìn láti sọ pé kó sọ thank you ó tiẹ̀ mí ẹni tó fún ẹ ó lè jẹ́ pé ó máa tọwọ́ ẹnìkan ó máa tọwọ́ ẹnìkan bọ́ sí ìkan kó tó dọ́wọ́ ẹni so òní mọ pàtó ẹni tó ní kó lọ fún ẹ lówó ẹni tó ní kó lọ fún ẹ ní gift so I am telling you wípé nígbà míì tó bá wà okay pẹ̀lú marriage ẹ display wedding ring ẹ anyhow ẹni tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kiri kan but not that àwọn ọkùnrin míì tó ń rí ẹ mọ̀ pé ọwọ́ ìyá wà lára ẹ̀ wọ́n rí pé ìyá ń jẹ because when you are happy inside it radiates outside and when you are sad lóòótọ́ àwọn èèyàn tó máa tó ní express máa mọ̀ pé ó sad not that àwọn èèyàn máa rí ọwọ́ ìyá lára ẹ̀ wọ́n máa rí pé inú ẹ̀ ò dùn wọ́n máa rí stress ní gbogbo ayé ẹ̀ wà wá display wedding ring wọ́n máa wò ẹ́ pé orí ẹ̀ ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ tọpọlọ ẹ̀ bá ṣiṣẹ́ ṣé ẹni tó fẹ́ irú ìwọ yìí ló yẹ kó máa display wedding ring ẹ̀ because wọ́n mọ̀ pé yà ń jẹ wọ́n mọ̀ pé wà happy wọ́n mọ̀ pé ibi tó wà yẹn ò tẹ́ ẹ lọ́rùn wedding ring tó ń display yẹn wọ́n mọ̀ pé fake ni plastic ni wọ́n lè ti torí ẹ̀kọ́ wò wípé ẹ ò ronú tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ gan wọn ò ní ràn ẹ́ lọ́wọ́ èmi I stand to be corrected wedding ring nígbà míì wedding ring tó bá ti mọ̀ wípé ọ̀nà ẹ̀ wedding marriage yẹn ò pé ẹ kò watch ẹ láti display wedding ring torí ìyà ọ̀nà méjì ló máa jẹ́ ìyà ọ̀nà méjì ló máa jẹ́ but tí marriage ẹ bá wà rosy tínú ẹ̀ àìmọye àwọn tajọ́ fly nígbà yẹn tí wọ́n ò ní lo wedding ring wọ́n ò ní lo fi fly tó bá dẹ̀ ti lọlé wọ́n á tún yọ nǹkan wọn síbẹ̀ yes reason ni wípé we know àwọn kan tó wà nínú marriage tó yẹ pé wọn wà happy mo ní nínú àwọn colleague mi tí mi ò tiẹ̀ mọ̀ wípé marriage wọn ò wà rosy tó yẹ pé nísìnyí wọ́n wà nílùú wọ́n sá kúrò lọ́dọ̀ ọkọ wọn wá síbi ní tá a dẹ̀ mọ̀ pọ́kọ wọn lù wọn nígbà yẹn wọ́n dẹ̀ ń wọ wedding ring ìwádìí ẹ̀rí wọn máa ní Ọlọ́run èèyàn kan ló kó wedding ring ṣiṣẹ́ irọ́ ni bàbá ńlá arọ́ ni àmì tó wọ wedding ring nígbà yẹn pé láti cover aṣẹ́wó ẹ̀ gan ni tí ò dẹ̀ wú láti ṣàṣẹ́wó bọ̀ nígbà tó jẹ́ wípé inú ẹ̀ ò dùn nínú ilé I am just telling you for all you know I'm a realist I say it the way it is èmi ò ní parọ́ fún yín tó bá ti mọ̀ wípé o wà nínú ilé ọkọ kan tó ń fìyà jẹ tó ń ráre ojú ẹ̀ ń rí rẹ́dẹ̀rẹ́dẹ́ yọ wedding ring lọ́wọ́ má jẹ́ kí yọ̀nà méjì jẹ́ torí wedding ring máa ń limit oore tó yẹ káwọn èèyàn ṣe fún ẹ pàápàá tí àwọn èèyàn bá ti rí lára ẹ wípé inú ẹ ò dùn pẹ̀lú inú wedding tó wà yẹn wedding ring yẹn ọkọ̀ fi ṣe plastic ni wọ́n wá ní ìyà yẹn wù ẹ jẹ ni wọ́n máa fi ẹ̀lẹ̀ kó jẹ ìyà yẹn ni ṣùgbọ́n tí everything bá wà nú ẹ tínú ẹ ń dùn táyọ̀ ẹ ń kún that is the only time you display wedding ring láti showcase ọkùnrin tó ń fẹ́ láti jẹ́ kí the world mọ̀ wípé I'm in marriage and I'm happy. That is the meaning of wedding ring. Láti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé inú mi dùn pẹ̀lú marriage yìí, ọkàn mi balẹ̀, mo ò ní wàhálà, mi ní ṣòro, but kí làlámọ̀ rí wedding ring tó ń lò tí ọkọ máa dé, ọkọ ẹ̀ á dé á lù ẹ́, àní àárọ̀ ọjọ́ kejì wá tún sì keep wedding ring yẹn on. It's like saying, o ṣé olúwa mi o, gbogbo bó ṣe ń lù mí, àgùntàn ni mí níwájú olùrẹ́rùn, máa lù mí lọ, I am at your service. That is the meaning of that wedding ring. Tí ojú ẹ bá ń ráre
tó dẹ̀ ṣì ń wọ̀ tí ọkùnrin ṣì ń rí wedding ring yẹn reassurance ni fọ́kùnrin wípé o ṣé o máa lù mí lọ bó o ṣe lù mí bó o ṣe fìyà jẹ mí bẹ́ẹ̀ ni kò ṣe máa fìyà jẹ mí àgùntàn ni mí níwájú rẹ ohun rẹ̀ ní ọwọ́ mi bẹ́ẹ̀ nǹkan tó mean nìyẹn if you don't know but when a man hits you tó lù ẹ́ tó maltreat ẹ when a woman maltreat you fẹ̀kọ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin wedding ring go really wà important sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìmí wọn lè lò but obìnrin jẹ́ kí n sọ fún ẹ ọkùnrin máa ń like kíyàwó òun wọ wedding ring tó bá fún one of the point láti show wọn pé o wà happy pé o wà bitter o need to remove that wedding ring tó bá ti show ẹ ní àwọn crazy attitude ọkùnrin máa ń ní ego inú wọn máa ń dùn pé whatever it is ìyàwó wọn ti ẹ mind bóyá ó ń dókò anything but pé wedding ring yẹn wà lọ́wọ́ anywhere she goes pride ni fún wọn inú wọn máa ń dùn but tí ọkùnrin bá ń fi ojú ẹ ráre tó ń lù ẹ́ tí ọkùnrin bá ń fi ìyà jẹ tí ọkùnrin bá ń fi ìyà jẹ tí ọkùnrin bá ń fi ojú ẹ ráre tó bá wọ wedding ring òun rí aṣọ ọkùnrin yẹn pé o like bó ṣe ń fi ìyà jẹ ni òun rí aṣọ ọkùnrin yẹn pé ọba ni ẹ ní orí mi nǹkan kí nǹkan ò bá ṣe fún mi ò bá lò mí bí ẹrú kò lò mí bí wèrè ọba ni ẹ ṣùgbọ́n tí ọkùnrin bá gbọ́wọ́ sókè tó lù ẹ́ tó fún ẹ ní terrible attitude tí ò múnú ẹ̀dùn tí ò máyọ̀ ẹkún tó bá fa wedding ring yẹn yọ ìyẹn go lè serve as a corrective measure fún wọn ẹni obìnrin tó ti rí pé ó ti ń lò all the time tẹ́lẹ̀ tó dẹ̀ yọ dànù ìyẹn gogo lè jẹ́ kí wọ́n sit tight but most of you kí n rò bẹ́ẹ̀ yẹn ẹ máa jìyà báyìí inú ẹ máa jìyà báyìí ẹ dẹ̀ máa wọ wedding ring ọkùnrin á dẹ̀ ti máa rí pé òun fìyà jẹ yòó ń dẹ̀ tún sì ń rí wedding ring yẹn lọ́wọ́ yín àmọ́ so ẹlòmíì tó fẹ́ help yín tó ní ojú inú á mọ̀ pé inú yín ò dùn á wá máa wò pé you have not started tó ìyá bá jẹ́ dáadáa wàá mọ̀ pé o need help tó yẹ kó help ẹ kò ní help ẹ torí pé wedding ring yẹn piss ẹ off ó push ẹ off ó push ẹ away from you ó put ẹ off ó dẹ̀ push ẹ away from you pé well yẹ bí o ṣe wẹ wedding ring ni ìyà ò tí ì mú ẹ rárá wọ́n dẹ̀ ti rí a lot of things tí ẹ̀yin obìnrin máa ń fi pé cover that bitterness in you when you are happy kò sí everybody máa mọ̀ pé wà in a happy marriage in a happy relationship especially somebody like me kò sí bó ṣe lè plastic bó ṣe lè play tó kí wà tọkọ ẹ wà ń tà máa ń mọ̀ bóyá ní relationship so a lot of you ẹ wà happy ẹ máa present ara yín síta ẹ wọ wedding ring o ẹ dẹ̀ máa present ara yín pé ẹ wà happy but ẹ wà happy àwọn èèyàn around you there's nothing you should understand that you cannot hide happiness when you are not happy ẹ máa fi pé ń fool àwọn èèyàn people around you wọ́n mọ̀ wípé you are not happy but yet ẹ wá gbé wedding ring sáwá ẹ wá máa ṣe pé ẹ máa ṣe kinní kan I'm telling you ara nǹkan pé múni lẹ́rú ni wedding ring tí ìyá bá ń jẹ nínú ìgbéyàwó tó dẹ̀ lò òfin rí aṣọ ọkùnrin pé kó máa fìyà jẹ lọ ni òfin rí aṣọ ọkùnrin wípé slave ẹ ní ẹ kó mú ẹ lẹ́rú kó máa lù ẹ́ dáadáa but ìjọ tí ọkùnrin bá ti gbọ́wọ́ sókè lù àbí tó ti fún ẹ ní very terrible attitude tó bá fa wedding ring yọ dànù tó bá jẹ́ ọkùnrin tó máa change tó bá jẹ́ ọkùnrin tí orí ẹ pé a sit tight a look back a ronú padà pé yes wàhálà ti dé dórí kókó especially obìnrin tí ò yọrí but yí pé wá keep ẹ on it's like you're telling a man that you are a slave. It's like you are applauding what the man is doing to you. It's like you are telling the man wípé gbogbo nǹkan tí ò bá ṣe ṣe kò bá pa ẹ́ kó lù ẹ́ okay o vow yẹn ó cover life ẹ it's like ó ti show life ẹ fún ọkùnrin yẹn. When you have a man's wedding ring tó dẹ̀ máa treat ẹ tó ń bàtà ẹ emotionally tó ń bàtà ẹ psychologically tó ń bàtà ẹ mentally and you still keep on the wedding ring ó sọ fún ọkùnrin yẹn wípé well done carry on I love what you are doing I respect you I am your slave I am your slave but when a man hits you once tó fa wedding ring tó yọ dànù number one ọkùnrin yẹn ò ní feel secure gbọ́n òun fúnra rẹ̀ ẹsẹ̀ á máa gbọ̀ kò ní feel secure gbọ́n tó bá jẹ́ ẹni tó fẹ́ ronú á wo ọ̀nà tó lè fi ṣe àtúnṣe but ẹni tí ò bá ronú ó lè má care that is the man rí pé ọkùnrin ò care láti wọ wedding ring but ẹ wò wọ́n dáadáa wọ́n máa ń wojú wọ́n máa ń ṣọ́ wedding ring ọwọ́ ìyàwó wọn bóyá ó yọ àbí kò yọ
tíyàwó wọn bá ní problem pẹ̀lú wedding ring ọkùnrin máa ń tètè replace ẹ̀. They know what they are doing. And ìwọ tó bá wà happy, there's no point wearing your wedding ring because ó máa limit ẹni tó bá máa ṣàánú ẹ̀. Wedding ring fáwọn ẹlòmíì. Mo lọ sí ọ́fíìsì èèyàn kan ní Repower nígbà yẹn tí mo ṣe first album mi. Ó sọ nǹkan kan. Ó ní lady singer. Ó nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ orin ó ló wọ wedding ring wá sọ́dọ̀ ó lóun sọ fún pé wedding ring tó ń display tó ń ṣe káàkiri á limit àwọn tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kò ní ó ní kò gbọ́. Lady yẹn as I speak today kò sí pẹ̀lú ọkọ ẹ̀ mọ́. Ògo ẹ̀ tó dẹ̀ gbógo ẹ̀ ṣe tàn nígbà yẹn kò tàn mọ́. Mi sọ pé it's like that or it can work like that for everybody, but I'm just telling you that when you're not happy in your marriage, it's not worth it displaying wedding ring. Number one, you're making a man king over you. You're applauding whatever negative attitude a man is giving you when you still wear the wedding ring after hitting you, after beating you. Number three, you will limit other people outside from helping you. Number four, people know that when you're not happy, it radiates. They know you're not happy. They know you are not happy. And one wa wò pé ìyà ò tí jẹ dáadáa ṣerú ẹ̀ ló ń display wedding ring. That is that. Tẹ́ bá fẹ́ more explanation on wedding, or if you disagree with me, you are free to prove otherwise. But I'm just telling you, pé I'm just telling you, pé wedding ring should be worn when you know that the man really deserves it. When the man deserves it, then you can wear it. When the man is there for you, when the man gives you joy, happiness, it has nothing to do with money. You understand? It's not everything in life is not about money. It has nothing to do with money. But when man gives you respect, when man gives you right attitude, positive attitude, when man treats you right, when man loves you, when man cares for you, when man, protects your emotion, your integrity, everything, you will be glad and proud to display wedding ring. But when you lack all these things, what is there to celebrate? What is there to say, okay, I want to put myself, I'm your slave, man. I'm your slave, sir. What are you subjecting yourself to slavery over an irresponsible person? Over any tí ò care, tí ò ní right attitude? Over any tó make us sad most times? Why? And what the bar arrive from other help or helpers outside? Kò ṣe gbogbo ẹni tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́, àbí tó bá ràn ẹ́ lọ́wọ́, kò ṣe gbogbo wọn ló fẹ́ do ẹ. I've met some people in life tó jẹ́ wípé tó ti contribute sí career mi kí tiẹ̀ tó dé London tí wọn ò dẹ̀ bá mi sọ̀rọ̀ pé mo ti rẹ́ni tó ní I know you are married, but my mind tells me that I know you are married. Only yes, I'm married. Only I'm just doing this. I don't want anything afterwards. I'm just doing this. I've seen people don't ṣe nǹkan fún mi tí mi mo gbúrò wọn mọ́ lẹ́ni. Mo ní tí mo ṣe keep relationship pẹ̀lú. Bí mo ṣe wà mo lẹ́ni tó fún mi ní odidi brand new car rí. Brand new car. Tó dẹ̀ fún mi ní kọ́kọ́rọ́ ẹ̀ ní time tí mo ń fly. Brand new Hyundai 2014. Brand new. So tí ó dẹ̀ ṣe pé bóyá wọ́n dó àbí wọ́n tọwọ́ bọ̀. Ṣé mọ̀ pé bí wọ́n bá ṣe rìn lèèyàn ṣe máa ń kóyàn. Bí wọ́n bá ṣe àwọn ìrìn kan wà tó máa rìn, àwọn level kan ló máa meet. Àwọn so bí mi ṣe wà kò sí kan tó jọ mí lójú because no. Àwọn kan wà tó máa meet, àwọn kan wà tó jẹ́ pé wọ́n á ṣoore fún ẹ, oore one off. They don't even expect anything in return. They don't want you to say thank you for yesterday. They are not interested. Ṣé Madam Florence Intagiwa ló máa ṣe nǹkan fún ẹ tó máa wá ní kó wá sọ thank you? Àbí Aunty Bọ́lá Ṣàgáyà ló máa ní kó wá sọ thank you? Even Abike Dabiri ló máa ṣe nǹkan fún ẹ ló máa expect. Àwọn yẹn máa fún ẹ ní nǹkan. Àbí Aunty Adefulere, former deputy governor Lagos State. Wọ́n máa fún ẹ ní nǹkan, wọn ò tiẹ̀ ní wẹ̀yìn. Àbí Madam Fáyẹmí, Aunty Yẹmisí, ìyàwó wọn máa fún ẹ ní nǹkan, wọn ò tiẹ̀ ní wẹ̀yìn bóyá o fẹ́, wọn máa fún ẹ ní nǹkan, wọn ò fẹ́ mọ̀ bóyá o fẹ́ padà wá sọ thank you fún wọn. Those are the people tèmi bá tí mo mọ̀ in the course of my career. So and I know what I'm talking about. It's not about you wearing wedding ring tó máa further fear sínú wàhálà. Tọkùnrin bá da
wọ wedding ring kó fi appreciate ẹ, wọ wedding ring kó secure ẹ, wọ wedding ring kó máa rí lórí ẹ, kó máa fi pè ní your king. But ọkùnrin bá tó bá jẹ́ wèrè, má jẹ́ kí ya ọ̀nà méjì kó jẹ́. That's what I want to say. Ẹ jẹ́ ká lọ sí topic of today. The topic, ẹ̀yin obìnrin, the number to call is +447404851234. Báwo la ṣe ń jí okó dìde? Ẹ jẹ́ wá kọ́ mi níṣẹ́. Báwo lẹ ṣe ń jí okó? Tí ọkùnrin bá sọ wípé ó rẹ̀ òun ò fẹ́ dóbò. Tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀yin ò kí ń fẹ́ máa, tọkùnrin bá ti ló rẹ̀ òun ti fún yín ní chance nìyẹn. But tọkùnrin bá ló rẹ̀ òun ò fẹ́ dóbò. Àbí ọkùnrin fẹ́ dóbò ṣùgbọ́n ó rẹ̀ òbódè wúdó. Báwo ló ṣe lè help ọkùnrin nípa okó ẹ̀ ní dídìde, nípa fi gbé ọkùnrin sí mood? Ẹ̀yin obìnrin náà, obìnrin ó fẹ́ dóko ṣùgbọ́n ó rẹ̀. Báwo lẹ ṣe lè tease obìnrin tó jẹ́ pé akọ máa ṣe tó bá yá akọ́kọ́ máa ti ọwọ́ yín, tó bá yá fúnra rẹ̀ ló máa fa ọwọ́ yín mọ́ra? Báwo lẹ ṣe, yes Aunty Bisi, báwo lẹ ṣe lè tease obìnrin tó bá rẹ̀ láti fa ọwọ́ yín, láti ṣe pé kó okó wúdó? The number to call, ẹ̀yin obìnrin, is +44. Where's my phone? Where's the other phone? Okay. The number to call is +447404851234. That is the number to call. Fún ẹ̀yin ọkùnrin, fún ẹ̀yin obìnrin, ẹ wá kọ́ mi níṣẹ́. Báwo la ṣe ń jí okó dìde? Báwo la ṣe ń jí òbò dìde? Téèyàn bá fẹ́ dóko tó dẹ̀ ti rẹ̀ èèyàn. Tẹ́ bá ti kọ́ mi tán, èmi á wá fọbalẹ̀. Téèyàn bá fẹ́ dóko tó ti rẹ̀ èèyàn, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin, báwo la ṣe ń jí okó dìde? Báwo la ṣe, ẹ̀yin ọkùnrin náà, báwo la ṣe ń jí òbò dìde? Báwo la ṣe ń jí òbò dìde, ẹ̀yin ọkùnrin? The number to call is +447404851234. For those of you tẹ́ fẹ́ ṣe insurance, life insurance, critical illness cover, income protection, multi-protection, over 50 funeral payment plan, ẹ pè Sister Foluke sí nọ́mbà yìí +447961948110 +447961948110 +447961948110. Teba for all your insurance, life insurance, critical illness cover, income protection, multi-protection, over 50 funeral payment plan, building and content insurance. Ìgbà tẹ́ bá pè wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún yín more how to go about it. That's the only information I can give you here. Call that number if you are in America, Canada, or London, not from Nigeria. America, Canada, or London. Please call the number. The number once again is +447961948110. Hello? Hello? Ẹ jọ̀ọ́ ẹ má pè ṣeré, ẹni tó bá pè ṣeré, èmi ò block ẹ ní o. Kẹ́ má ní pé mo burú o. Ẹ mọ̀ nǹkan tá ń sọ. Ẹ wá kọ́ wa bó ṣe ń jí okó dìde ni o. The number to call is +447404851234. Hello? Hello, Aunty. Hello ma, báwo lẹ ṣe ń jí báwo lẹ ṣe ń jí okó tó bá rẹ̀ dìde? Owó tí ọkọ mi bá ti sùn, tó bá ti dé láti ibi iṣẹ́ tó bá lórí ẹ̀wọ̀n. Èmi náà ti wẹ̀, mo ti ní kẹ̀t, máa ra kọ̀dí mi sẹ́yìn ẹ̀ báyìí. Máa dẹ̀ ra fi ìdí mi. Hello? Hello, mo ń gbọ́ yín. Ẹ máa kọ̀dí yín sẹ́yìn ẹ̀. Máa kọ ìdí mi sí ẹ̀yìn ẹ̀ síbi okó ẹ̀ báyìí. Máa ra fi okó yẹn, máa ra fi ìdí mi tì sókè, máa ra gbé sẹ́nu. Ó ti rẹ̀ already. Máa kàn fi máa já àṣẹ small. Díẹ̀ ara tó máa píkì ń bẹ̀ yẹn. A kàn máa sọ pé ọmọ ọlọ́run má jẹ́ ó pa mí, mo ní ìdí ẹ̀. Okay, ṣé nísìn ẹ máa gbọ́ nísìn bẹ́yìn bá ṣe fi oko yín jáàkì okó ẹ̀ yẹn. Ó ti rẹ ohun already. Èmi máa ra fi ìdí mi, ẹ mọ̀ pé mi ò wọ kankan náà, máa ra fi ìdí mi, máa ra fi ra ibi okó ẹ̀, máa ra fi sí ẹnu ẹ̀ center. Ó ti rẹ̀ máa jáàkì ẹ̀ small okó yẹn máa píkì. Ó depend. So ṣé tí okó yẹn bá ń le mọ́ yín nídìí ẹ máa mọ̀? Tó bá ń le mọ́ mi ìdí, èmi máa mọ̀ pé ó ti ń dìde lára tiẹ̀. Máa ra fi ìdí mi, máa fi òbò mi yẹn, máa fi sẹ́ńtà okó ẹ̀,
màá ra máa já díẹ̀ ibi tó ti ń sùn gan pàápàá gan babaláyé ó ti búrágà ń bẹ̀ yẹn so láti ibẹ̀ yẹn iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. ẹ ṣeun. màá kọ̀ yọra sísí ni ó dìde kò dìde èmi fúnra mi máa fìdí yẹn màá fi tẹ́ mọ́ màá rọra máa ṣe nǹkan tí màá ṣe títí òun náà máa fi hó mi so bí nǹkan ṣe máa lọ nìyẹn. ok ẹ ṣe èèyàn míì tún ti pè ní sìn yẹn jẹ́ ká gbé kọ̀ wọ́n the number to call is +447404851234 ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ ní pé báwo la ṣe ń pe okó dìde tí ọkùnrin bá sọ pé a ó ti rẹ̀ mí o tó dẹ̀ ti ń sùn ó dẹ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ kí ló máa ṣe láti pe okó ẹ̀ dìde láti jẹ́ kí ó fẹ́ dóbò àwọn láwọn kọ́ máa kọ̀dí sẹ́yìn àwọn máa fi ìdí àwọn máa fi rin ojú òbò àwọn. hello báwo lẹ̀yin ṣe máa ń fi oko ẹ̀ka sọ báwo lẹ ṣe ń jí oko ọkọ yín dìde tó bá lórẹ̀ ẹ̀hún. àti nǹkan ẹ wò tó bá rẹ̀ tó bá ní pé ó rẹ̀ ẹ̀hún máa bá ṣeré dáadáa ni mà. báwo lẹ ṣe irú eré wo lẹ máa irú eré wo máa bá sọ́ọ̀kẹ̀ mà. irú eré wo lẹ máa ń bá wọn ṣe. màá màsáàjì okó yẹn dáadáa tó bá ti máa gbé sẹ́nu màá bá sọ́ọ̀kẹ̀ dáadáa bíi 30 minutes ó máa dìde mà. báwo lẹ ṣe máa ń màsáàjì àti bó lẹ ti máa ń gbé okó sẹ́nu ṣé láti ibi kóró ẹpọ̀n ni àbí látòrí okó àbí báwo lẹ ṣe máa ń gbé sẹ́nu. ìwọ̀n kóró yẹn jù ibi orí ẹ̀ ni mà láti jàárín àwọn àwọn wá sókè mà. ibi orí okó lẹ ti máa ń gbé sẹ́nu. bẹ́ẹ̀ ni mà. ok kí náà máa wá ṣe lẹ́yìn yan ẹ sọ̀rọ̀ kó dá ṣámṣám ẹ sọ̀rọ̀ náà bẹ́yìn lẹ ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mà ara ẹ máa dìde bẹ́ẹ̀ ni mà ó máa dìde mà ó máa dìde kò ń ṣe pé mo ṣe máa ń ṣe fún náà nìyẹn bá ní kó rẹ̀ ọ̀ tó máa bá ṣeré dáadáa ó máa dìde. ok ẹ ṣe ẹ jẹ́ ń gbé call mi the number to call ẹ̀yin ọkùnrin náà báwo la ṣe ń jí òbò torí àrọ́kùnrin kankan kó sọ̀rọ̀. hello mama. hello báwo lẹ̀yin ṣe máa ń jí okó ọkọ tó bá lórẹ̀ ẹ̀hún. èmi àti sàlẹ̀ bí ẹkùn ẹ̀ lèmi ti máa bẹ̀rẹ̀ o. tó bá lórẹ̀ ẹ̀hún ṣé kò ní máa. kódà tó bá ti. ẹ̀rù kò ní máa bínú pé ó ti rẹ̀ ẹ̀hún kí ló ní tẹ́ fi máa bẹ̀rẹ̀ láti bí ẹpọ̀n. kódà kó ti sùn tí bá ti ara fi ọwọ́ mi tí bá ti ara kówó méjì yẹn tí ara fi ń ra tí mo fi ń ra tó bá yá màá kàn rí pé kóró yẹn òun ló máa kọ́ wú. ibẹ̀ ni máa ti mọ̀ pé ó dà pé ó ti ń bọ̀ máa ṣe wá máa mú ọwọ́ lọ ibi orí ẹ̀ máa ṣe máa fi ẹnu ahọ́n mi ni mo máa fi síbi orí yẹn. ibi orí ibi tí ìtọ̀ ti ń wọ̀ yẹn. ibi orí okó yẹn máa fi ahọ́n mi máa fi ṣe mí ò ní sì fà ó máa kàn máa fi ṣe mi tó bá yá máa kàn fà á ni máa kàn máa ẹ ṣáà mọ̀. tó bá wá lórí àwọn ta ló máa ń dóra àwọn ṣẹ́yìn lẹ máa ń do wọn àbáwọn náà máa ń do yín tó bá sọ pé ó rẹ̀ àwọn. ìgbà tó bá ti rẹ̀ ẹ mọ̀ pé kò ní ẹyan tó rẹ̀ èmi ni o ṣẹ́rí tí n bá ti ń fi ẹnu ra yẹn lòun náà ti máa ó bá ti change position tó bá yẹ pé apá òsì ló mú lélẹ̀ tẹ́lẹ̀ á ti change ẹ̀gbẹ́ yìí ó ti mọ̀ pé nǹkan kan ti ń bá àwọn nìyẹn èmi ni máa jókòó lé máa wá bẹ̀rẹ̀ gbàdá ìjọba máa ti ní èmi ṣe bóyá 2 minutes báyìí ó ti turn mi down àwa lè máa pẹ́ lórí ẹni tó ti rẹ̀ àmọ́ a máa ṣe nǹkan. ókè yìí lẹ máa jókòó sókè àwọn aṣẹ̀ṣẹ̀ wàá tàn yín down. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká gbé kọ́ mi. hello. hello báwo lẹ ṣe ń jí òbò dìde o. ẹ ká sọ wọn. ẹ ká sọ. tó bá ti gbà mí tó bá ti rẹ ìyàwó mi tó bá ti di láti iṣẹ́ gbà mí tó bá lọ sí iṣẹ́ nǹkan bíi ní 12 tí wọ́n bóyá mọ́ close nǹkan bíi 9 a sọ pé ó ti rẹ̀ ọ̀hún màá rọra gbé ẹnu mi sí ọmọ ẹ̀ màá mú ọmọ ẹ̀ á sì pàpà máa sọ pé àwọn ọ̀fẹ́ wọn mọ èmi mọ wíkì pọ́ǹtì ìyàwó mi màá rọra tún gbé ẹnu mi lọ sí ibi tí ọrùn ẹ̀ wà. ibo tí kìíní wà. ibi tí ọrùn ẹ̀ wà. ibo. ibi tí ọrùn màá gbé ẹnu mi lọ sí ọrùn ẹ̀ wà máa fi abẹ́dà tó máa fi ẹnu mi máa fi màsáàjì ọrùn ẹ̀ wọ́n á gbọ́wọ́ mi lọ síbi clitoris ẹ̀ tí wọ́n á fọwọ́ kàn clitoris ẹ̀ ẹ̀rú ẹ̀ awẹ́ ẹ̀ wọ́n bọ́ látọ̀ fún mi pé kí sáré wá kì í bọ̀
wọ́n ní kẹ́ sáré wá kìbọ̀ ṣé kí ń lábò wọn ni. Ìgbà mi ìyàwó mi ò fi bẹ́ẹ̀ láìkì ẹ̀ so ìgbà tí ò fi bẹ́ẹ̀ láìkì ẹ̀ mi kì í fi bẹ́ẹ̀ ṣe tí bá ń ṣe fún akọ máa pariwo ni kò fi bẹ́ẹ̀ láìkì kìíní yẹn bọ́n ó láìkì máa fọwọ́ sí òbò ẹ̀ tó ti bá fọwọ́ sí òbò ẹ̀ gan everywhere wet gan omi á pọ̀. Ok ẹ ṣe hello. 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 Hello, à ń gbọ́ yín. Nǹkan tí mi máa ń ṣe kò sí ni tí má ti lè gbé ọwọ́ sí. Ṣé ń gbọ́ mọ́? Mi ò gbọ́ yín, ẹ sọ̀rọ̀ bí ẹni pé wọ́n fọ́ọ̀sì yín sọ̀rọ̀. Hello. 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 Hello, à ń gbọ́ yín. Hello. Yeah. Tó bá ti rẹ ọkọ mi bẹ́ẹ̀ni ṣe máa ń jì ní pé ṣe rí tip àwọn mi yẹn màá wá fi síbi line ẹ mọ bí line ibi tí ó so ẹpọ̀n mọ́ bí okó yẹn níbi abẹ́. Perineum. It's called perineum, yeah. Line méjì tó so ẹpọ̀n méjèèjì pọ̀. Yes, yes. So tí n bá ti ń fi àwọn mi tip àwọn yẹn tí n bá ti fi ṣe lọ sókè lọ sílẹ̀ báyìí ẹ̀kọ́ máa rí sókè yẹn tó máa nà fún rẹ̀ báyìí ló máa fà mí mọ́ra. Tó bá wá fà yín mọ́ra bó àwọn tí máa wá ń bẹ̀rẹ̀ pẹ̀lú yín tí ara tí yín máa fi ń dìde àbí ara tí yín máa ti dìde kẹ́ tó lọ máa fi ẹnu lá perineum wọn. Even gan tọkọ mi bá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù èmi ti máa ń dà sára. Kí ló dé? Kí ló dé tẹ́yìn máa ń dà sára tó bá ti máa yín sọ̀rọ̀? Mo lọ ń ṣe ṣẹ̀dá mi nìyẹn. So ṣe rí gbogbo omi tó yí mo ti wá dà yẹn. Lá òbò mi a máa jẹ́ a máa la. Omi tẹ́yìn dà yẹn a máa lá ókè wọ́n máa lá òbò yín dáadáa. Ẹni wọ́n máa lá òbò yín. Ọmọ máa la ṣe rí gbogbo omi yẹn ó máa la tó máa gbẹ tó bá ti wá rí kó ti gbẹ àwa tún sáré lọ síbi orí ọyàn mi àwa gbé sẹ́nu àwa mú ọwọ́ ẹ̀ àwa máa fi ra ìdọ̀ tó bá ti fi ń ra ìdọ̀ yẹn tó omi àtúnwá máa dà omi àtúnwá dà lórí ẹ̀ tó ti dà àwa tún la tó bá ti la akọ̀ tí okó bọ̀ ni tó bá tún ti okó bọ̀ tó ti gbàgbàgbà á tún la á tún okó bọ̀ á tún gbàgbàgbà. Omi ẹ bẹ ṣe ń rẹ́rìn báwo lẹ ṣe máa ń fi tó bá ń lá òbò yín gan tó bá tó kó bọ̀ tán. Èèyàn máa fèdè fọ̀ ni. Ẹ fún mi lédè tẹ máa fi fọ̀. Èèyàn máa fèdè fọ̀. Èèyàn tí ní mọ nǹkan tí èèyàn máa sọ bọ̀ tí máa ń ṣàdúrà fún mi dẹ̀ǹgbà ní ìmí ní mọ nǹkan tí mò ń fọ mọ́ àdúrà máa tọ̀ sí nǹkan mi. Gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn in fact kò sí irọ́ níbẹ̀. Kí ni nǹkan míì tí àdúrà máa ń tàn? Kí ni nǹkan míì tí àdúrà máa ń tàn sí? Àti tí n bá rìkọ́dì ẹ̀ ìjẹ́ wọ́n mo ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ tó bá yá mi ní mo fẹ́ bẹ̀rẹ̀ ṣé ẹ ní dán. But the first time tó kọ́ máa ṣe kinní yẹn fún mi mo dákú lọ ni tó kọ́ máa lá mi mo dákú lọ ní rangbọ̀n tẹ́sẹ̀ mi ń gbọ̀n mo kàn dákú lọ ó dùn gan o ó dùn ju kán dóyàn lọ. Ok ṣé ẹ̀yin jẹ́yìn ní dán. mo fẹ́ bẹ̀rẹ̀ lọ. Ẹgẹdẹ but mo ní tó ìjọ yẹn tó bá ti fi ń ṣeré báyìí omi máa máa dà. So ìgbà ní ìjọba lè sọ pé mo fẹ́ tọ̀ á ní tọ̀ tó a máa ṣẹmọ kóbò máa mí kó máa ṣe gbogbogbò yẹn bó ṣe máa ń ṣe mí. Ìjẹ́ ti lo kinní rí wọ́n ti pọ́ǹpù ìdọ̀ yín síta rí ẹni tó ń pè yìí ò ní jẹ́ ń sọ̀rọ̀ jàre. Hello ma. Ok báwo lẹ ṣe ń pe okó dìde ẹ̀yin ẹ sọ fún wa. Hello ma. Hello báwo lẹ̀yin ṣe ń pe okó dìde. Iṣẹ́ ńlá ni ma. Tọkọ bá ló ti rẹ̀ ń pé ókè o mi ò fẹ́ dóko ẹ̀yin okó dẹ̀ wẹ̀yìn dó kí lẹ máa ṣe. Mi ìgbà wọn fẹ́ sọ ma. Mo ní ṣé wọ́n ti pọ́ǹpù ẹ ti pọ́ǹpù ìdọ̀ yín rí ẹ ti lo pọ́ǹpù tó fi ń pọ́ǹpù ìdọ̀ síta rí. No ma. Okay. So wọn ò tí ì lo nǹkan kan fún yín rí. No, it's only on what. Hello. Hello Aunty Yinka. Ẹ ká sọ máa
báwo lẹ̀yin ṣe ń jí okó dìde tí ọkùnrin bá sọ pé òun ò ṣe mọ́ òun ò dóbò ti rẹ̀ òun kí lẹ máa ṣe. Ìṣe nǹkan tó lè mà. Ẹ̀mí ní. Tó bá lòun tí mọ́tò ti rẹ̀ pa gan-an ayé lọ́run. Tí bá ti rọra gbé kíní ẹ̀ okú ẹ̀ tí mo ti gbé dáńtì rọra ń fọwọ́ rọ. Ìṣe àti ọ̀tẹ̀ lè jẹ́ ọ̀hún ara ṣọmọ fún. Èmi ò mọ bí tẹ́ wà ẹ̀ ń break o ẹ̀ ń break mi mọ bí tẹ́ wà ẹ̀ ń break. Mo ń gbọ́ yín. Màmá mu ọmú ẹ̀ tí bá ti mọ weak-point ẹ̀ tó bá jọ́ mú ni. Màmá mu ọmú ẹ̀. Irọ́ mo ní mi ní kẹ́ ẹni sùúrù mi ní kẹ́ kọ́ wa. Kí lẹ̀yin máa ń ṣe fún ọkọ yín láti jẹ́ kí okó ẹ̀ dìde? Nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Ìgbà tẹ́ni tó bá jọ́ mú ni. Màá wá fọwọ́ kan náà màá fọwọ́ ra. Tí bá ṣe fọwọ́ ra ni kí àga ọwọ́ kan ló máa dìde. Tó bá lòun fẹ́ ṣe èmi gá máa bẹ́ pé lórí tí màá máa ṣe from there ọ̀nà àtẹ̀kì. Kí lẹ máa báwo. Ok ma ní ìgbádùn tọ̀dọ̀ yín yẹn. Hello. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ohun yẹn ti kú jù fún mi. Ẹ tí ò bá lè sọ̀rọ̀ sókè kó má pè mí. Ẹ tí ò bá ti lè sọ̀rọ̀ sókè má pè mí. Ẹ mọ̀ pé nǹkan tó máa ń bó ní kálukú lára ó wà. Èmi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá ti low jù ó máa ń kill spirit mi. Ó máa ń ẹ mọ̀ pé mo wà very hyper mo wà active gan. Tó bá ti lè sọ̀rọ̀ sókè má pè mí. Ọ̀rọ̀ ẹ tó bá ti slow jù má pè mí. Ọ̀rọ̀ ṣámṣám bí ẹni tí ẹ̀kíní dá tó dá ṣáká lẹ́nu ẹ̀ ni mo fẹ́. The number to call is +44 7404 851234. Fún àwọn tó ní idọ̀ tí àbí táwọn tó ní idọ̀. Hello. Hello Aunty Yinka. Mo ń gbádùn yín. Báwo lẹ ṣe ń jí okó? Tọkọ yín bá lóhun ò ṣe. Mo ti gbọ́ oríṣiríṣi àwọn kóòtù tí wọlé but tèmi fẹ́ yàtọ̀ díẹ̀. Okay. In the sense that mo realize pé àwọn nǹkan táwa ń kà sí dirty talks ó máa ń turn wọn on. Bẹ́ẹ̀ni. Gan. Kò sí bó ṣe lè sọ pé ó rẹ̀. Don't reconnect. Máa ń sọ fún ni pé ọbọ̀ tó máa ń dó mi ṣá. Máa ń sọ fún mo lè jókòó kí n máa sọ fún pé bọ̀ tó máa ń dó mi ṣá. O lè máa dó mi bó ṣe ń dó mi yìí kí n gbà kẹ́lòmíì dó mi o. Ibi tí mo ti ń sọ̀rọ̀ mo máa kàn jókòó síwájú ẹ̀ máa. Oh my God. Kí ló dé tẹ́ ń break? Àwọn ọ̀rọ̀ tó dùn báyìí ṣó yẹ kẹ́ ẹ máa break. Oh. The number to call is +44 7404 851234. Kí ló dé tẹ́ fi ń break? Àwọn ọ̀rọ̀ tó dùn báyìí kò yẹ kẹ́ máa break. Ẹni sùúrù yá mi, ẹ máa sọ ọ̀rọ̀ tó dirty. Kan tá à ń sọ ni pé báwo la ṣe ń jí okó tí ọkùnrin bá ló ti rẹ òun. Báwo la ṣe ń jí òbò. Ìgbà tẹ́ pé àwọn Nàìjíríà mẹ́nu ọmọ òbòdó àti ìrèyàn kankan sọ̀rọ̀ nípa òbò obìnrin. Hello. Hello ma. Ẹni ẹ máa sọ̀rọ̀ tó dirty pé ó máa ń dómi ṣá àbí? Bẹ́ẹ̀ni mo máa ń sọ fún wípé bó tó lè máa dómi bó ṣe ń dómi yìí kí n gbà kẹ́lòmíì fọwọ́ kàn mí o. Ara wo lẹ́lòmíì yẹn tún fẹ́ dá. Mi ì tí ì lè sọ̀rọ̀ yẹn délẹ̀ gan tó ti máa gbéra ní tó sọ pé ó rẹ̀ o. Màá wá ṣe bá rẹ̀ màá wá jókòó sọ̀kan mi ní súnmọ́ rárá. Màá kàn jókòó sọ̀kan màá wá mọ̀ la ẹsẹ̀ mi. Ló bá tán. Ẹ wá fẹ̀dílé ẹ wá máa swing ẹsẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni ibi tí máa la ẹsẹ̀ yẹn sí ibẹ̀ lahùn ẹ̀ ti máa lá mi. Ókè àwa bá yín wá la yín bẹ̀. Kò ní mọ̀ ìgbà tó máa rákòrò débẹ̀. Kí ló máa wá ṣẹlẹ̀? Ṣé lórí ìjókòó yẹn náà máa ti lábò yín? Lórí ìjókòó yẹn náà ló ti máa wá bá mi ló ti máa bẹ̀rẹ̀ sí ní là. So kí lẹ́yìn máa ṣe? Òun gan fún rẹ̀ gan but tó mí pé ó ti sọ pé ó ti rẹ̀ òun màá jẹ́ kó la o because adùn bẹ̀ kò ṣeé fẹnu sọ.
so nígbà tó ń bá wá but mi ní fẹ́ kó stress ara ẹ̀ jù so in most cases tó bá sọ pé ó rẹ̀ ń bẹ̀ yẹn màá wá ní kó lie down ká ṣe 69. Okay. So ẹ̀yà máa lá wọn lókè àwọn náà máa lá yín simultaneously. wa ni bẹ́ẹ̀ ni so ní àwọn time tó máa ń rẹ̀ yẹn màá wá ride most times reverse cowgirl ni mo máa ń ṣe mo máa kẹ̀yìn sí. Fúnra mi. Ẹ wá mú ibi ọrùn ẹsẹ̀ wọn méjèèjì dání. Bẹ́ẹ̀ ni. So báwo lẹ ṣe máa ń twist ìdí yín ṣé tẹ́ bá kíkẹ̀yìn sí wọn yẹn ṣé orókùn yín méjèèjì máa wà nílẹ̀ ni ó máa wà lórí bẹ́ẹ̀dì ni àbí ẹ máa jókòó ẹ máa swing ni. Tí n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ mo máa ń jẹ́ kó wà slow orúnkún mi méjèèjì máa wà lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n tó bá yá ọ̀nà mẹ́ta ni mo máa ń switch ẹ̀. In the beginning yẹn orúnkún mi méjèèjì máa wà lórí bed so ṣe mọ̀ mo ṣe bẹ̀rẹ̀ ni ó máa slow at that time tó bá yá mo máa wá lóṣù sórí ẹ̀ so that ó máa ní full access tó bá dẹ̀ wá yá ní time yẹn mo máa ń sọ ìgbà time yẹn ló máa ń pè mí ní bouncing baby girl torí ní time yẹn máa dá orúnkún mi padà sílẹ̀ ńlẹ̀ but kò wá ní jẹ́ pé mo máa jókòó fully mo máa bounce lórí ẹ̀ ni. Okay ṣe ti try eléyìí tí ọkùnrin máa sùn gbalaja reverse cowgirl náà ni bọ́ mo fẹ́ fún yín ní tricky reverse cowgirl ni tọkùnrin bá sùn ẹsẹ̀ kan á lọ apart ẹsẹ̀ kejì á wá apart ṣe rí ẹsẹ̀ kan tó lọ sẹ́yìn yẹn ẹ máa gbàgbé ẹ̀ níbi tó wà gbogbo ojú òbò yín ẹ máa focus ẹ̀ mọ́ the other ẹsẹ̀ àti side yẹn tó jẹ́ wípé àwa dàbẹ̀ ni pé okó yẹn tight nínú òbò yín pé okó yẹn fún kò lè wọlé dáadáa ẹ ti try yẹn rí. Mi ti try yẹn rí o bọ́ bẹ́ẹ̀ sọ yìí. Ẹ lọ try ẹ̀ kí ẹsẹ̀ yẹn kó wà apart ẹsẹ̀ yẹn kó lọ sọ́tọ̀ ẹsẹ̀ kan ẹ gbàgbé ẹsẹ̀ yẹn kó suspend ẹ gbàgbé ẹ̀ síbẹ̀ orí ẹsẹ̀ kan lẹ máa ti ṣiṣẹ́ yẹn orí ẹsẹ̀ kan lẹ máa ti ṣiṣẹ́ yẹn ṣe mọ̀ pé tẹ́sẹ̀ kan bá ti lọ́ máa dàbẹ́ ni pé okó ti wọ́ sẹ́gbẹ́ kan bókò yẹn ṣe wọ́ sẹ́gbẹ́ kan yẹn ẹ wá gbé ẹsẹ̀ tí yẹn ẹyọ kan sílẹ̀ ẹ cross ẹ over the other ẹsẹ̀ á wà nílẹ̀ lẹ̀ etí bẹ́ẹ̀dì náà máa jókòó sí ẹ cross ẹsẹ̀ yín over á wà nílẹ̀ lẹ̀ ẹsẹ̀ yín kan á wà lókè ẹ wá dàbẹ̀ ni pé ẹ jókòó. Mo ń bọ̀ wá jábọ̀ fún yín torí mo máa eléyìí tẹ́ sọ yìí. Ẹ rí wípé okó àtòbó yín máa grip ara wọn ni kò sí bóbò yẹn ṣe lè fẹ̀ tó kò sí bóbò yẹn ṣe lè fẹ̀ tó because okó ò ní wọlé straight kò ní wọlé pátápátá ó máa suspend ẹ tó níbẹ̀ ṣe cross yẹn àárín méjì àgbèdè méjì ọ̀run òun ayé ló máa wà. Àti káàbọ̀ mo máa try ẹ ti kọ́ mi ní trick kan lé. Ẹ lọ ṣe hello. À ń gbádùn yín. Ẹ ti jẹ́ ká wẹ́ẹ̀tì a ṣe wà lọ́fíìsì àti wẹ́ẹ̀tì sí gbogbo ara tó bá ti rẹ ìyàwó mi normally kò gbúdọ̀ wọ pàǹtì sùn. Okay. Ó wà very simple tí n bá ti mú orí ọyàn tí bá ti tàpù ẹ̀ òun bá ti mọ̀ pé bàbá ẹ̀ ti dé. Báwo lẹ ṣe máa ń tàpù orí ọyàn ẹ sọ fún mi báwo lẹ ṣe ń tàpù orí ọyàn fingers wo lẹ máa fi ń tàpù orí ọyàn. Ọlọ́run fún ìyàwó mi ní ẹ̀bùn ọyàn ò tí ì jọyàn tó wálẹ̀ tó bá sùn tó bá fẹ̀gbẹ́ sùn orí ọyàn yẹn máa point síta màá kàn tap ẹ̀ ọwọ́ ìlábẹ̀ yẹn ò ní máa lò máa fi tap ẹ̀ láti tap ẹ̀ báyìí ayé aṣẹ́gìrì ṣé wàá rí inú ara àwọn ẹ̀kọ́ tí ẹ kọ́ wa tá a gé nínú ẹ̀ ṣe rí ibi òkè ògbó ẹ̀ yẹn ibẹ̀ ni moving point ẹ̀. Ṣé wọ́n ní ìyàwó yín ní dán ni. Ó ní dán ìyàwó mi ní dán. Níbo ni ibi òkè wo ṣe mọ̀ pé ọ̀nà ojú mẹ́ta ló wà lójú òbò ojú mẹ́ta náà ni ibi òkè òbò tí ìdọ̀ wà ìwò kékeré. Ibi small penis. Ibẹ̀ ni ìdọ̀ nìyẹn ṣe máa wá lọ sórí ìdọ̀ yẹn direct ni. Ibẹ̀ ṣe rí ibẹ̀ yẹn gangan ibẹ̀ ni iṣẹ́ wà nígbà tí lè dé bẹ̀ yẹn tí mo ti fi ọwọ́ gbé sókè dì báyìí tọwọ́ ọwọ́ orí
ẹ má cut ìjẹ́ ti tap bẹ́ ṣe máa ń tap ọyàn bẹ́ ṣe máa ń tap orí ọyàn ìyàwó yín ìjẹ́ ti try láti tap ibi ojú òbò yẹn gangan ojú òbò mọ́ ojú ìdán tí ní jẹ́ ṣe mọ̀ pé wood wà lórí ìdán. Bẹ́ẹ̀ ni àwọn ni máa ń lò ń bẹ̀ yẹn torí mo mọ̀ pé bẹ̀ yẹn ó wà very soft àwọn ni máa ń lò àwọn mi ni mo fi máa ń tap ẹ̀. Kẹ́ tó lo àwọn rárá ìjẹ́ ti fọwọ́ tap ẹ̀ rí bẹ́ni pé ẹ gbá òbò yẹn lábàrá àbàrá yẹn ṣe mọ̀ pé téèyàn bá fẹ́ gbá bàrà ọ̀dọ̀ ní kó ṣe báyìí ọ̀tọ̀ ní kó ṣe báyìí irú kẹ́ ṣu ọwọ́ yín jọ kẹ́ wá máa gbá ojú òbò lábàrá kẹ́ wá jẹ́ kí bí ẹ ṣe ṣe ọwọ́ yín yìí sìn ibi àárín bí. torí ẹ ti jí mi lẹ́mí rò pé mo ẹ jẹ́ kí n kọ́ yín ẹ jẹ́ kí n kọ́ yín ẹ jẹ́ kí n kọ́ yín ṣe rí ọwọ́ yín ẹ máa ṣu ẹ jẹ́ n kọ́ yín ẹ máa ṣu ọwọ́ yín ṣugudu báyìí ẹ ní jẹ́ kó flat bẹ́ẹ̀ ni pé fẹ́ bá bàrà ẹ máa ṣu ọwọ́ yẹn ṣugudu ṣe wá rí ṣe mọ̀ pé ìka márùn la ní ìka mẹ́rin ó máa ń wà pọ̀ ìka ńlá yẹn ló máa ń wà separate láàárín ìka mẹ́rin tó kù ẹ máa fi space sí ìka méjì méjì máa wà pọ̀ ẹ wá fi space kékeré yẹn ló represent ibi tẹ́ máa jẹ́ kí údù orí ìdán yẹn àbí ibi orí ìdán yẹn kó máa wọlé sí ẹ wá máa gbà tó bá dẹ̀ jẹ́ orókún náà ni ẹ mú orókún yẹn kẹ́ tighten ẹ̀ mọ́ ojú òbò kẹ́ ní kí ìyàwó yín máa fi ara ẹ̀ kó máa fi dó orókún kẹ́ dẹ̀ máa fi ọwọ́ máa gbá ojú ibi ìdán yẹn kẹ́tẹ̀ tó gbẹ́nu sí rárá kó tiẹ̀ kọ́kọ́ damira láti bẹ̀ yẹn náà ẹ dẹ̀ ń mú ọyàn at the same time. ẹ jọ sí nǹkan ìyàwó mi ní problem kan. kí ni problem ẹ. kò tètè máa ń damira. tí ṣẹṣẹ débẹ̀ ni tí ṣẹṣẹ débẹ̀ ni kẹ́ tó fi ẹnu sí ẹ kọ́kọ́ lo àwọn tactics yìí náà ẹ kọ́kọ́ tease ẹ kọ́kọ́ mú ọyàn ẹ̀ dáadáa ọyàn tá à ń sọ yìí náà nígbà míì ó yẹ kẹ́ máa fi pressure díẹ̀ sórí ọyàn pinch máa mú ọyàn ẹ̀ dáadáa ẹ kọ́ pinch ẹ̀ díẹ̀ kó ní sweet pain ẹ kọ́ pinch ẹ̀ díẹ̀ wá ìtẹ̀dẹ̀ ń mú ọyàn ẹ̀ lọ́wọ́ ẹ máa jẹ́ kí ìka yín máa ṣiṣẹ́ finger yín kẹ́ máa finger ẹ̀ kẹ́ sọ fún ìyàwó yín pé kó máa dó ìka yín kó máa dó ìka yín bí ẹni tó ń dóko gada tó ń dóko gan gbogbo àwọn yẹn ẹ̀ tí fẹnu sí nígbà tó bá dó ìka yín nígbà tí ara ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní wet ẹ máa mọ̀ pé bù ẹ̀ ti ń wet ẹ mọ̀ so tó bò bá ti bẹ̀rẹ̀ sí ní wet ẹ wá gbẹ́nu sí nígbà yẹn gan ni kẹ́ gbẹ́nu sí ṣe ní tẹ́ bá máa gbé ẹnu sí kẹ́tì tó la rárá ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ fi ẹnu sọ́ọ̀kì omi tó ń jáde nínú òbò ẹ̀ yẹn ẹ ṣe bí ìgbà tẹ́ fẹ́ fi ẹnu fa ṣùmùṣùmù jáde nínú orí ẹran. bẹ́ẹ̀ ni pé wọ́n fi iyọ̀ díẹ̀ rẹ́súrẹ́sú wà náà báyìí máa ń láyé dáadáa. ẹ kọ́ ṣe. máa ń láyé máa. ẹ fà sẹ́nu ẹ tún gbé kúrò tẹ́ bá ti rí pé ó ti ń pariwo báyìí tẹ́ bá ti rí pé ó ti ń pariwo ẹ tún filẹ̀ ẹ tún ṣeré lọ ẹ ṣeré lọ síbòmíì ẹ ṣeré lọ síbòmíì. tó bá di pé bóyá mo fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kó akọ̀ tó gbà yọ ni a tó ní kí n fi gbá wọn ṣeré àtúnṣeré. The number to call is +44. ẹ ṣe gan. ẹ kí iṣẹ́. The number to call is +447404851234. Èmi ò sọ pé kẹ́ wà níbi iṣẹ́ kó bò yín máa le o àbí kókó yín máa le o. N tá ń sọ ní pé bá ṣe ń jí oko tí o bá ṣe ń jí oko. The number is +4474851234. That is the number. Àǹkọ́ tá ń sọ ní pé tí oko ò bá wùyàn dó báwo lèèyàn ṣe ń báwo ni ọkùnrin ṣe lè mú obìnrin jẹ́ kí oko wùdó báwo ni ọkùnrin ṣe lè jí oko ọkùnrin tọkùnrin bá ló rẹ̀hùn kí làwọn nǹkan tó lè ṣe àti mo ti sọ ọ̀rọ̀ lára ẹ̀ náà ni wípé kó try láti ride lórí oko ọkùnrin lára ẹ̀ náà ni wípé irú ẹni tó sọ pé ó máa kọ ìdí kó kọ̀dí sẹ́yìn kó pa itan kó jẹ́ kó ṣe labial coitus kó jẹ́ kí okó yẹn kó wà láàárín ìtàn ẹ̀ méjèèjì kó dẹ̀ máa try láti máa láti tú ẹ̀ pẹ̀lú ẹ̀ láti máa kó máa dẹ́rù ni pé òun roll pẹ̀lú okó yẹn láàárín ó ní jẹ́ kó wọnú òbò ẹ̀ rárá o irú nǹkan bá yẹn
ó máa jí ẹnìkan pè mí ẹ má bínú. Hello. 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 Hello, à ń gbọ́ yín o. Hello, aunty. Hello, aunty. Káàtì ẹ̀ǹtì ẹ̀ fọ́ nìkan ọ̀dọ́. Kí ló dé? Nǹkan tí ẹ̀ sọ yóò ń pa mí lẹ́rìn ọ̀dọ́. Married man ní mi, but in fact, mo ń kọ́ ẹ̀kọ́ díẹ̀ ní but in fact, ó ń pa mí lẹ́rìn mo ní parọ́. Ṣé nǹkan tẹ́ pè mí fún nìyẹn, bọ̀dá yóò serious? Hello. 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 Hello, à ń gbọ́ yín o. Báwo lẹ̀yin ṣe ń jí òbò dìde? Hello ma, Adinka. Hello, à ń gbọ́ yín. Báwo lẹ ṣe ń jí òbò dìde? Bébì ṣe máa ń ṣe ni pé máa make sure pé ẹni yẹn. Ṣé ẹ gbọ́ mi? À ń gbọ́ yín. So nǹkan tí màá ṣe ni pé máa make sure because òun tó bá. Ẹ má slack jù. Hello. Hello, Aunty Yinka. À ń gbọ́ yín. Báwo lẹ̀yin ṣe ń jí òbò dìde o? Jerry, the spoken phone. Mo máa gbá wọn lọ síbi etí yẹn. Okay. Ó yẹ yín máa àtúntò síbi jẹ́ ibi yẹ́lò yẹn. Ibo. Ibi tí la. Ibo. Yẹ́lò ibi tí máa fi ẹgbẹ́ yẹn sí yẹn. Yẹn sí yẹn. Ibi tí la. Jerry kò tóbi ọ̀hún. Ó máa dàmíra fọ́ọ̀sì. Ibi tó fi ẹni kò sí bí kò sóbìnrin ọ̀hún ibi bẹ́yàn bá lá etí tèmi dọ̀la pín tí ẹni wà move débi tó máa dámira torí ẹni kò sóbìnrin ọ̀hún. Hello. So what I do is that I do double attack. If I can lie be here by my hand will be going towards the clitoris. Yorùbá ní kẹ́ sọ o. Má kó bá mi. Hello. 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 Hello, à ń gbọ́ yín. Báwo lẹ ṣe ń pe okó dìde? Mo ní kékeré ká ń gbádùn ètò yìí ni o. Ṣé fẹ́ kí mi ni àbẹ́ fẹ́ bá wa, àbẹ́ fẹ́ sọ̀rọ̀, àbẹ́ fẹ́ dá sí? Hello. À ń gbọ́ yín. Hello ma. Yeah. So bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe ni pé ibi orí ọyàn yẹn ní pùzẹ̀. Ṣé ẹ gbọ́ mi? Mo ń gbọ́. Ẹ gbọ́ mi ni mo ń sọ̀rọ̀. Mo ń gbọ́ ẹ níbi orí ọyàn kí lẹ máa ń ṣe sórí ọyàn? Orí ọyàn yẹn máa make sure pé ẹnu mi wà ń bẹ̀. So mo máa fi eyín mi bite ẹ̀ nítòbá létí. So màá insert ọwọ́ mi wọnú lọ. Inú ibi kíní kan wà bí èkùrọ̀ nínú ẹ̀bà tí máa ń fọwọ́ ó máa ṣọ́ọ̀kì ó máa fìlẹ̀ máa ṣe àpadà síta pẹ̀lú tongue mi láti máa la dáadáa. Ok. Má ṣe ń la dáadáa yẹn ló máa fìlẹ̀ ó máa fìlẹ̀ gan. Ok. Ó máa. Ẹ ṣeun. Hello. Sweat yẹn báyìí àmì ìṣẹ́ pé mo ṣe kọ́ńtún láti máa lick ẹ̀ dáadáa máa ṣe àmú sí fíńgà mi wá síbi nítorí bẹ̀rẹ̀ láti máa sa gan ó máa ró lórí bẹ́ẹ̀. Hello. Mo ń gbọ́ o. Ẹni mo fẹ́ block ẹni. Hello. Hello, àti Yinka ẹ̀jẹ̀ wà lórí. Mo wà lórí show. Yeah. Hello. Hello. Hello, à ń gbọ́ yín. Hello, ẹ káàsán mà. Ẹ káàsán báwo lẹ̀yin ṣe ń pè báwo lẹ̀yin ṣe ń jí okó jáde? Hello. Hello, à ń gbọ́ yín o. Ẹ káàsán. Ẹ káàsán mà. Ẹ káàsán, à ń gbọ́ yín. Hello. Mo bá fẹ́ jí okó dìde.
mo máa get ice cream. Ice cream, okay. Wọ́n fẹ́ jí okó dìde, máa get ice cream. Máa get ice cream. Yeah. Oh, cool. Ẹ jẹ́ kí n sọ fún yín, tí ọkùnrin bá sọ wípé òun ò fẹ́ dóko, òun ò fẹ́ dóbò, ó ti rẹ̀ òun. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè fi jí ọkùnrin dìde. Lára ọ̀nà tí èèyàn lè fi jí ọkùnrin dìde, tí torí ẹ̀ ló ṣe dá pé gbogbo àwa obìnrin ó yẹ ká ní nǹkan tó ń pè ní massage oil nílé. Ó dá kéèyàn máa massage ọkùnrin dá ní tí ọkùnrin tó bá like àbí ọkùnrin tó bá sábà ń rẹ̀ pé bóyá òun ò fẹ́ ṣe nǹkan kan, ó dá kó massage ọkùnrin, ó dá kó massage okó ọkùnrin, you know. And sherry positioning ní whatever téèyàn bá fẹ́ ṣe, positioning is very important. Tó bá fẹ́ mú okó ọkùnrin, ó láti position ara ẹ̀ in such that wàá lè máa read response, wàá lè máa rí bí kíní yẹn ṣe ń ṣe lára ọkùnrin. Because nígbà míì àwọn ọkùnrin míì tó bá mú okó wọn, ẹsẹ̀ wọn máa lọ báyìí ni, wọ́n máa lọ, wàá rí gbogbo veins yẹn ó máa jáde, nǹkan tó fẹ́ rí nìyẹn. Ẹlòmíì lè máa pé mi ò lè mú okó, kí ni mo fẹ́ rí bẹ́ẹ̀? Adùn tó wà nínú okó ni tó bá ń rí ẹni tó ń mú okó ẹ̀ bó ṣe ń respond bó ṣe ń respond yẹn gan, òun ló máa move ìwọ gangan. Tó bá ti rí bí ẹni tó ń mú okó ẹ̀ ṣe ń response yẹn máa move ìwọ tó jẹ́ obìnrin. But nǹkan tẹ́ fi máa sọ pé kí ló wà nínú ẹ̀mí ò lè mú okó because o rí as anything. Jẹ́ kí n pe ẹni tó ń pè mí. O rí as anything. Tó bá fẹ́ mú okó ọkùnrin, ó láti position ara ẹ̀ in such that tó bá ti mú okó ẹ̀, wàá máa rí response. Hello, mo wà ní live. Oh, I mean, sorry. Tó bá ti mú okó ọkùnrin, ó láti position ara ẹ̀ in such that wàá máa wo bó ṣe ń response yẹn gangan ló máa move ìwọ. Like, and tó bá ti bẹ̀rẹ̀ sí ní mú ẹpọ̀n ọkùnrin, ó yẹ kí okó yẹn kó ti máa response sí ẹpọ̀n tó ń mú yẹn, torí at that time ẹ̀já ti máa run lọ sí penile area yẹn. Ó yẹ kó ti máa rí pé okó yẹn ti ń dìde díẹ̀díẹ̀. Whilst tó bá mú ẹpọ̀n lọ́wọ́, ó láti gbá okó mú. Ọwọ́ tó fi mú ẹpọ̀n yẹn, wàá máa massage ẹpọ̀n yẹn, wàá máa mú, wàá dẹ̀ gbá okó mú. Àárín ibi gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ, that perineum line tó so ẹpọ̀n àti okó yẹn ó wà very important. Line yẹn wàá trace ẹ̀, wàá rí pé okó tó gbá mú gan, wàá rí pé ó bẹ̀rẹ̀ sí ní change colour, á di pé bóyá ó ń red nítorí ẹ̀jẹ̀ ti ń lọ sí ara ẹ̀, wo bó ṣe ń mú ẹpọ̀n yẹn, bẹ́ẹ̀ náà ló gbá okó mú. Bẹ́ẹ̀ náà ìgbà míì wàá massage ara, wàá mú ìdodo, wàá mú tọ̀ǹgẹ̀, wàá fi sínú ìdodo ọkùnrin. Ó tiẹ̀ lè sọ tọkùnrin bá sọ pé ó ti rẹ̀hun, sọ pé kó sùn kó fẹ́ ṣe quickie. Wàá mú ẹpẹ̀, wàá massage, wàá mú ẹpẹ̀, wàá mú okó ẹ̀, then wàá dúró. Most of the time ó máa ń dá ká fi ara wa sí position tí ọkùnrin máa ní access sí ìdí. So mo máa recommend bóyá a reverse cowgirl, débi pé tó bá ń rock ọkùnrin, wàá máa ṣe deliberately ni. Nítorí ẹ̀ lè àwọn ọkùnrin kan ṣe máa ń like obìnrin tó ní fùrọ̀. Tó bá ń rock ọkùnrin, wàá máa ṣe deliberately, wàá máa twist waist ẹ. O lè máa rock ọkùnrin kó má twist waist ẹ, kó má twist ìdí ẹ. O láti twist waist ẹ kọkùnrin rí. Wàá shake bomb ẹ. Hello, yeah? Ẹ káàsán. Àǹtí Yínká kọ́ àǹtí Eunice ló ń bá sọ̀rọ̀. Nonsense. Wàá máa twist, tó bá ń twist waist ẹ, tó bá ń ṣe reverse cowgirl, o láti twist waist ẹ in such that ọkùnrin máa feel ẹ. Hello, àǹtí Yínká káàsán mà. Báwo lẹ̀yin ṣe ń jí okó dìde? Àǹtí Yínká, mi ò mọ̀ náà ni mo ṣe fẹ́ bi yín pé nígbà míì tí mi bá mú okó ọkọ mi, tí n bá gbénu lọ síbi kìíní balls méjì ẹ̀ yẹn, ó máa fa orí mi sáré kúrò bẹ́ẹ̀ yẹn ni. Mi ò mọ̀ bóyá mò ń get it right àbí mò ń get it wrong. Báwo lẹ ṣe máa, ẹni sùúrù, tẹ bá gbé orí lọ síbi ẹpọ̀n, báwo lẹ ṣe máa ń mú? Torí tẹ bá fẹ́ mú ẹpọ̀n. Àwọn mi máa kàn fi àwọn mi máa trace ẹ̀ náà ni.
tẹ́ bá fẹ́ mú ẹpọ̀n ẹ ní láti support ẹpọ̀n pẹ̀lú ọwọ́ kan. Okay ma. Ẹpọ̀n ò lè wà nílẹ̀ lẹ́kẹ̀ kan máa mú báyìí. Kẹ́ máa mú ẹpọ̀n báyìí. Ẹ máa support ẹpọ̀n yẹn. Ẹ máa gbé dání bẹ́ẹ̀ ní gbé ẹyin dání ni. Position tẹ́ dẹ̀ máa wà gan. Tí ọkùnrin ò bá wà sure of you pé o lè mú okó dáadáa àti orí yín dànù ó tẹ̀lé máa láwẹ̀ kó rò pé fẹ́ gé oúnjẹ. But position tẹ́ bá máa wà ṣe rí tẹ́ bá fẹ́ mo máa recommend tẹ́ bá fẹ́ mú ẹpọ̀n. Position tẹ́ máa wà ní wípé number 1 ẹ ti wà ní wòwò. Ìwòwò tẹ́ máa wà yẹn ọmú yín wà ní wòwò. Pátá tẹ́ máa wọ̀ pátá tó gé àwẹ̀ ìdí yín méjì sí méjì ni. Tó bá possible gan pátá tó jẹ́ pé ojú òbò yẹn ó fi space sílẹ̀ bẹ́ẹ̀ ó gé àwẹ̀ ìdí yín sí méjì ọkẹ́ má wọ̀ pátá rárá but àì má wọ̀ pátá rárá make sure pé ìdí tó ibi shape tó máa fi sí ìdí yẹn bó bá mú ẹpọ̀n yẹn lọ́wọ́ gan wàá máa twist ìdí wàá máa yí ìdí yẹn wàá máa twist ìdí then ẹ máa gbé fi ọwọ́ kan mú ẹpọ̀n dání ẹ máa massage ẹ dẹ̀ máa mú ìgbà míì ẹ gbẹ́nu kúrò ńbẹ̀ ẹ fọwọ́ massage tó bá possible gan ẹ ti lubricate ọwọ́ yín so that ọwọ́ yín á lè wà soft lórí ẹpọ̀n àti lórí okó bẹ́ẹ̀ dẹ̀ ṣe mú ẹpọ̀n lọ́wọ́ nítorí pé ẹ ń dá mú ẹpọ̀n ni tẹ́ bá mú ẹpọ̀n lọ́wọ́ ẹ máa stroke okó so that ọkọ yín gan ẹni tí ò bá wà move ló máa mú orí yín kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ ṣe mú ẹpọ̀n lọ́wọ́ tẹ́ ń stroke okó pẹ̀lú ọwọ́ ìkejì kò tiẹ̀ ní rántí pẹ́pọ̀n lẹ́ mú torí at that time kò mọ ibi tó wà mọ́ ẹ̀ẹ́dẹ̀ gbẹnu kúrò lẹ́pọ̀n gbogbo ìwò ìdí ẹ̀ yẹn torí ẹ̀ lọkùnrin ṣe láti lọ wẹ̀ gbogbo abẹ́ ìwò ìdí ẹ̀ yẹn gbogbo ẹ̀ lẹ́ máa fi àwọn yín lẹ́ máa fi ṣe ẹ máa mú ibi láìní ẹpọ̀n yẹn ẹ̀ la ẹ mú ẹpọ̀n yẹn ṣe mọ̀ pé ẹpọ̀n pín sí méjì ẹ fi ọwọ́ gáìdì kóró kan ẹ sọ̀kẹ̀ ẹ tún fi yẹn lẹ̀ ẹ tún mú kóró kejì ẹ tún mú sẹ́nu ẹ tún sọ̀kẹ̀ ẹ tún filẹ̀ ẹ gbẹ́nu lọ síbi orí okó ibi adé orí okó ẹ̀ yẹn náà ẹ fi ẹnu fà bẹ́ni tó fẹ́ fa nǹkan jáde ńbẹ̀ ẹ fà gbogbo ìgbà yẹn ẹ ti máa rí veins tó ti máa jáde níbi orí ọkùnrin yẹn ní gbogbo ẹgbẹ́sẹ̀ ọkùnrin yẹn á ti máa lọ bí ẹni tí ò mọ ibi tó wà mọ́. Rárá mà ẹ ṣeun gan mà. Tó ti yé yín. Màá try màá dẹ̀ fún yín létí padà lágbára ìdùnnà rẹ̀. Ẹ bá tún ṣe program mà. So ẹ lè máa nígbà míì tẹ́ ẹ bá mọ̀ mu. Tẹ́ ẹ bá mọ̀ mu ọkùnrin á sá fún yín. So tẹ́ ẹ bá mọ̀ mu ọkùnrin máa gbẹ́nu kúrò yín dé tẹ́ bá dẹ̀ mu ẹpọ̀n tẹ́ bá mu okó ẹ nídìí eyín yín rárá ẹ ní láti lo eyín yín rárá ẹ nídìí eyín fún okó àbí fún ẹpọ̀n and nígbà gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ máa ṣe ẹ make sure wípé ìdí yín ọkùnrin ní access sí ìdí yín because ó máa ń da kẹ́ máa instruct ọkùnrin pé beat my bum kẹ́ni kó slap ìdí yín ẹ sọ pé kó gba yín nídìí èyí tó bá dẹ̀ ṣe ń gba yín yẹn ẹ máa twist ìdí yín ẹ lè máa dún ọkùnrin látòkè kẹ́kọ̀ọ́ máa trust kẹ́ má lè wine waist yín ẹ máa wine waist yín bí waist yín ò fẹ́ wine gan ẹ máa try láti wine waist yín in such a way then nígbà míì tẹ́ bá ń dún ọkùnrin látòkè tẹ́ bá tó yẹ pé ẹ ń dún látòkè ẹ dúró sókè báyìí ẹ kò tún jálulẹ̀ gbúrú lẹ́ǹkan náà ní bí ìgbà tí ẹṣin bá trust you ẹ mọ̀ kó mo sọ wípé téèyàn bá lọ dún ẹṣin gbà mí ẹṣin máa ń trust lójijì ẹ máa suspend oko ẹ máa fi òbò yín suspend oko lókè báyìí ó máa ń dáńgbà mi tẹ́ bá fẹ́ dóbò tẹ́ bá fẹ́ dún ọkùnrin kẹ́ ṣe reverse cowgirl so that ẹ twist ẹ turn ẹ twist ìdí yín máa face ojú ọkùnrin á rí ẹ máa ṣe in such a way nígbà míì ẹ lè jẹ́ kí iwájú yín kó lọlẹ̀ báyìí so that ẹ bá ń trust á rí bó kó ṣe ń jáde bó ṣe ń wọlé ṣe rí omi yẹn tó rí lára okó bó ṣe ń jáde bó ṣe ń wọlé yẹn tó bá yá ẹ kàn tún jókòó lé mọ́lẹ̀ ni ẹ jókòó lé mọ́lẹ̀ ẹ tún fi ìdí yín fà síwájú ẹ tún fi ìdí yín ẹ fi fa okó yẹn síwájú bí ìgbà tẹ́ ń fa rọ́bà ẹ máa fi òbò yín control ẹ ni ẹ fà síwájú báyìí bẹ́ẹ̀ lẹ́dẹ̀ máa twist waist yín mọ́ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ máa twist waist yín mọ́ ọlọ́run ló yọ yín pé mo ti lólúwa tẹ́mi bá dún ọkọ ẹnìkan kò ní lọ́lé mọ́ o ọlọ́run kò ní lọ́lé mọ́ irú àwa báyìí kò ní lọ́lé mọ́ torí pé èmi ti máa mọrú
ibi tí mo ti máa deal pẹ̀lú ẹ mo ti mọ ìgbà tí bá ti ń bẹ ṣeré gan ni máa ti mọ irú nǹkan tó fẹ́ máa ti mọ weak point ẹ máa ti mọ bí mo ṣe lè handle ẹ máa ti mọ nǹkan tí máa fi sílẹ̀ lọ́pọlọ ẹ débi wípé tó bá lọ gan o ò ní lè fi mú kúrò lórí ẹ tó bá lọ o ò ní lè mú kúrò lórí ẹ so gbogbo nǹkan tẹ́ bá máa ṣe torí ẹ gbogbo ẹ̀yin tẹ́ máa ní kúrú náà níbi ìbàdí àbí gbogbo ẹ̀yin tẹ́ máa ti ń jẹ́ kí sport kó wà níbi ìbàdí yín ìdí obìnrin ó wà lẹ́yìn ìdọ̀ obìnrin níwájú ìdí obìnrin ó wà lára àwọn ó wà ní powerhouse náà ni tẹ́ tún lè lò fún ọkùnrin láti gbé memory sórí ẹ ẹ láti lè twist waist yín ẹ láti lè twist ìdí yín ẹ láti lè dó ọkùnrin látòkè kó jẹ́ pé ẹ̀yin lẹ máa dó ọkùnrin látòkè dídó ọkùnrin látòkè tẹ́ bá fẹ́ dó láti wájú ẹ make sure pé ọmú yín wà ní ẹnu ẹ̀ bọ́mú yín dẹ̀ ṣe wà lẹ́nu ẹ̀ ẹ lè máa dó ọkùnrin kẹtù máa fi ọwọ́ máa bá ẹpọ̀n ẹ̀ ṣeré at the same time ẹ máa tap ẹpọ̀n ẹ̀ ṣe rí bọ́wọ́ mi ṣe ń rí ẹ máa tap ẹpọ̀n ẹ̀ báyìí ẹ dẹ̀ máa dó ìgbà míì ẹ máa kúnlẹ̀ ẹ ń rọ̀kẹ̀ lórí ẹ̀dẹ̀ ọwọ́ yín á dẹ̀ wà báyìí ẹ máa fi tap ẹpọ̀n ẹ̀ dẹ̀ máa rọ̀kẹ̀ ẹ ń rọ̀kẹ̀ ni o ọwọ́ yín dẹ̀ wà lọ́ndà yín ẹ fi ń tap ẹpọ̀n ẹ̀ ẹ̀yin lẹ wà lókè ẹ dẹ̀ ń tap ẹpọ̀n ẹ̀ lábẹ́ it's very very important hello. ẹ káàsán o. Ebi ò like ibẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ sharp ẹ bá mi ẹ lọ straight to the point. Nǹkan tí wọ́n yẹ bá ẹ má bínú àwọn oṣù ọ̀dọ́ ẹ má bínú mo kò fẹ́ jẹ́ pé mo ní ìgbà tí máa sọ gbogbo ẹ̀. Ṣó ti yé yín ẹ máa trust ẹ dẹ̀ máa tap ẹpọ̀n ọkùnrin lábẹ́ tó bá túṣu yín ẹ yọwọ́ ẹ gbé ẹnu ẹgbẹ́ ọyàn yín ẹ gbé lọ sí lẹ́nu àwọn nǹkan kan tẹ́ lè ṣe tó jẹ́ wípé ńgbà míì gan ní jẹ́ kókùnrin wá fi ẹnu sí yín lóbò ló ṣe dàbí pé tẹ́ bá fẹ́ dóra yín mi ò kí ń sábà recommend pé kẹ́ má wẹ̀ àbí kẹ́ má clean torí arígbà mi tó jẹ́ pé ó máa fi òbò fọ́ọ̀kì ó máa fi òbò dó ojú ọkùnrin ni wàá ti fi òbò bá gbogbo ojú ẹ̀jẹ̀ wàá ti dó lójú pẹ̀lú òbò yẹn kó tó wá bó ṣe ń yọ kúrò lórí okó bá wàá gbé lọ sí fúnra ara ẹ̀ wàá kàn sọ fọ́kùnrin yẹn pé kó sùn ìwọ ló fẹ́ handle ẹ̀ jẹ́ kó pè ẹ́ láṣẹ́wó jẹ́ kó pè ẹ́ ní strippers nǹkan tó máa fi wà lórí ẹ̀ nìyẹn wàá do tó bá ti do dáadáa wàá dìde wàá gbé òbò yẹn lọ sí lẹ́nu wàá fi dó ẹnu ẹ̀ dáadáa wàá tún mú ọwọ́ ẹ̀ wàá fi sínú òbò ẹ̀ wàá jẹ́ wàá fọ́ọ̀kọ̀ ọwọ́ yẹn fúnra rẹ̀ ló máa twist ó máa jára mọ́ ni ó máa fi ṣiṣẹ́ ṣe bí ìgbà tó ń ṣiṣẹ́ bí ìgbà tó ń palẹ̀ mọ́ ilé ọkọ àti ilé ọkọ wàá fi ṣiṣẹ́ ṣe ni wàá káràmásìkí okó wàá káràmásìkí ẹ bó bá ń do lọ́wọ́ gan wàá máa káràmásìkí ẹ wàá káràmásìkí ẹ òun ni kò kí ń jẹ́ kí ó ní kò kí ń jẹ́ kó sú àwọn èèyàn ẹ̀yin ọkùnrin náà láti pe òbò kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ń tẹ́ ẹni ni wípé tẹ́bákọ̀ tí oko yín bá ti le tán lè máa lọ ń bú you dey kill me o I'm not killing you lè máa lọ tóko yín bá ti le tán lè máa lọ ń bá obìnrin kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi ọ̀nà wà tẹ́ fi lè jí obìnrin lára ẹ̀ ni ọmú nígbà míì wọn kẹtẹ tó lọ sórí kókó ọmú obìnrin ẹ ti kọ́kọ́ sọk ibi aviola ibi àárín ibi round kíní tó sọ round ibi kókó yẹn ẹ kọ́kọ́ concentrate lórí ẹ gbé sẹ́nu ẹ mọ̀ pé kẹ́ gbé ọmú sẹ́nu kẹ́ dẹ̀ máa fi erìngì yín kẹ́ máa fi rin orí ọmú ẹ ní lu eyín rárá ẹ kọ́kọ́ lẹ máa lu eyín ẹ kọ́kọ́ tẹ́ dẹ̀ máa lu eyín yẹn ẹ kọ́ tàpẹ̀ bí pé ẹ ṣàjẹ ẹ mẹ́nu kúrò ńbẹ̀ ẹ ṣàjẹ ẹ mẹ́nu kúrò ńbẹ̀ tẹ́ bá mú ọmú lọ́wọ́ ẹ láti máa jẹ́ kí fíńgà yín kó máa ṣiṣẹ́ fíńgà yín yẹn tí ẹ bá jẹ́ pé obìnrin tó máa ń complain pé abẹ́ ń ta òun ẹ máa ti lubricate fíńgà yín kẹ́ tó fi sínú ẹ̀ ẹ rí pé tẹ́ bá fi sínú ẹ̀ fúnra ara yín ńgbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní bá ṣeré nínú fúnra rẹ̀ náà ló máa lẹ̀dí mọ́ okó ó yẹ kí obìnrin mọ bí wọ́n ṣe ń dó ọwọ́ kò ń ṣe okó nìkan ni wọ́n máa ń dó ó yẹ kí ẹ mọ bí wọ́n ṣe ń dó ọwọ́ ọkùnrin ẹ máa dó ọwọ́ ẹ̀ bí ìgbà tẹ́ ń dó okó gidi nígbà míì ẹ máa tighten òbò yín mọ́ ọwọ́ yẹn òbò yín máa wà tightened mọ́ ọwọ́ bí ìgbà pé ẹ̀ ń dó okó gidi nígbà míì even nígbà míì gan tẹ́ bá ń sọ̀kọ̀ ọkùnrin
tí ẹsẹ̀ ọkùnrin súnmọ́ ojú òbò yín ẹ lè máa fi ojú òbò yín máa dó gbogbo àwọn ìka ẹsẹ̀ ojú òbò yín ẹ lè máa because òbò yẹn bẹ́ bá ń ṣe ara nǹkan tó máa mú yín wet ni wípé kí nǹkan láti máa gún ojú ẹ̀ kó máa fìlẹ̀ ẹ máa fi ojú òbò yín máa dó ìka ẹsẹ̀ ẹ̀ àbí kẹ́ máa dó ọwọ́ ẹ̀ àbí kẹ́ máa dó orókún ẹ̀ even ní tan ọkùnrin gan ẹ lè la òbò sí tan ọkùnrin wáìsì tó bá mu ọyàn yín kẹ́dẹ̀ la òbò sí orí itan ẹ̀ gangan ẹ máa secure itan ẹyọ kan ni ẹ máa most of the time tẹ́ bá fẹ́ jẹ́ kí ọkùnrin gbádùn ẹ bá fẹ́ gbádùn okó gangan ẹ má aim at ẹsẹ̀ ọkùnrin méjèèjì ẹ jẹ́ kó ya ẹsẹ̀ yẹn ẹsẹ̀ ẹyọ kan yẹn ẹ kì í bá bẹ́ yín ẹ wà lá ẹ jẹ́ kí òbò yín la òbò sí orí itan ẹ̀ kẹ́dẹ̀ sùn kó máa mu ọmú kẹ́dẹ̀ máa dó itan ẹ̀ bẹ́ ṣe ń dó itan yẹn ọwọ́ kan ẹ máa fi stroke okó ẹ̀ kẹ́ máa fi ọwọ́ kan massage okó ẹ̀ gbogbo ọwọ́ yín tẹ́ bá fẹ́ dóra yín gbogbo ara yín ló láti máa ṣiṣẹ́ at the same time ọwọ́ kan ẹ máa fi massage okó ẹ̀ òbò yín ẹ la òbò sí orí itan ẹ̀ ọmú yín ẹ jẹ́ kó wà lẹ́nu ẹ̀ àti gbogbo ẹ̀ ló máa ṣiṣẹ́ at the same time kò sí bó ṣe fẹ́ ọkùnrin ṣe fẹ́ wà bored pẹ̀lú yín lórí bed hello. Hello. Yeah. Ẹ káàsán. Kò sí bí ọkùnrin ṣe fẹ́ wà bored pẹ̀lú yín lórí bed kí ẹ la òbò yín sórí itan kan ọwọ́ kan ẹ máa fi stroke okó ẹ̀ ọmú yín ẹ gbé sí lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin ló yẹ kó máa ṣiṣẹ́ jù ọ̀pọ̀lọpọ̀ ìgbà yín ló yẹ kẹ́ kọ́ ọkùnrin tó ẹ bá kọ́ ọkùnrin lọkùnrin máa understand the body yín because ẹ̀yin lẹ mọ̀ body ara yín ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ fẹ́ kí ọkùnrin touch ẹ̀yin ni kẹ́ máa fi ọwọ́ ọkùnrin sí ibi tẹ́ fẹ́ kó touch ọkùnrin ò lè mọ̀ bẹ́ ṣe máa feel tó ń bá touch a particular place lára yín ọkùnrin ò lè mọ̀ bí ibi tó máa touch lára yín so hello ẹ̀yin ni kẹ́ máa fi ọwọ́ yín pé okay kẹ́ mú ọwọ́ ọkùnrin sí ojú òbò ibi tẹ́ fẹ́ kó touch ẹ gbé ọmú yín síbi tẹ́ fẹ́ kí ọmú wà ẹ gbé òbò yín ẹ fi ojú òbò yín dó orúnkún ẹ fi dó itan ọkùnrin ẹ fi dó ojú ọkùnrin ẹ mú ọwọ́ ẹ̀ méjèèjì nígbà míì ẹ pa ọwọ́ ẹ̀ méjèèjì báyìí kẹ́ dó because ọkùnrin ò lè understand the body yín tó bẹ ṣe máa understand ẹ ẹ̀yin lẹ máa jẹ́ kí ọkùnrin understand ibi tẹ́ fẹ́ kó fọwọ́ kàn so nígbà míì nígbà tó bá ti rí wípé ọkùnrin ti rí pé òun ti touch yín báyìí lòun ṣe get yín on ló ṣe get yín wet last time tó bá tún bọ̀ nígbà míì tó bá fẹ́ bá yín sùn ó ti mọ ibi tó máa lọ but ẹ̀yin lẹ láti kọ́kọ́ lead ẹ̀ even tó bá ń ṣe style dídó fún yín ẹ̀yin lẹ máa sọ fún irú nísìn ó máa ń da àwọn tó bá rí pẹlẹbẹ tí wọn bá nídìí púpọ̀ ẹ dó wọn ní ẹ lè dó wọn lẹ́ni but àwọn tẹ́ bá lè lo ìdí wọn ó máa ń da kẹ́ máa dó wọn látẹ̀yìn kẹ́ ní kí wọ́n kọ̀dí sí yín àbí kí wọ́n wà lókè kí wọ́n dó yín àbí àwọn tó bá ní awẹ́ tó da wò ó jẹ́ bá sọ pé obìnrin jókòó sórí chair orí fridge kó jókòó sórí fridge kó gbogbo ẹsẹ̀ méjèèjì sórí freezer àwọn freezer tó máa ń dàbí tébù kìíní yẹn kó gbogbo ẹsẹ̀ méjèèjì sí kó wá la ìtàn síbẹ̀ kẹ́yìn wá dúró síwájú freezer yẹn kẹ́ wá máa gbá sí fún obìnrin á máa ké yá àláwù yá àyàsẹ̀ ni kó kọ̀ la òbò báyìí sórí freezer kó kọ̀ mú ẹsẹ̀ kó kọ̀ la báyìí sórí freezer kó dẹ̀ suspend ara ẹ̀ bẹ́ni tó jókòó dẹ̀ra kẹ́yìn dẹ̀ dúró síwájú irú nǹkan báyẹn ẹ̀ nídìí láti bọ́ ṣòkòtò tán áàfù ní kẹ́ bọ́ ṣòkòtò sí àbùrọ̀ bọ́ ṣòkòtò tán ní àbẹ̀rẹ̀ látọ̀ ẹ̀ ní láti látàn ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń dó irú obìnrin bẹ́ẹ̀ yẹn ẹ̀ ní láti la ìtàn ẹ jẹ́ kẹsẹ̀ yín kó dàbẹ̀ ni pé stand one ló kọ ni okó yín nìkan lẹ need irú nǹkan báyẹn gan ẹ̀yin gan ẹ feel contraction yẹn ẹ feel friction yẹn because ẹ látàn òun ló látàn so ẹ kọ̀ rọra máa lọ straight ni ẹ rí wípé tẹ́ ẹ bá ṣọ́ra nígbà tó obìnrin yẹn bá máa dàmíra báyìí obìnrin yẹn bá ṣe ṣùrù sí yín lójú ni lórí fridge. lórí fridge ó dákẹ́ dóbìnrin lórí fridge kókó gbogbo ẹsẹ̀ sókè lórí fridge honestly kẹ́kọ̀ọ́ ní pé kókó ẹsẹ̀ kó la ìtàn ẹ láti experiment ẹ láti add spices nínú gbogbo dídó torí kò sú èmi rí èmi ò mọ reason tí obìnrin ṣe máa sọ pé dídó sú òun
o mo ṣe béèrè question lànà yẹn pé ṣé dídó ló sun yín ni bó kó má jẹ́ pé àwọn ọkùnrin yìí wọn handle yín dáadáa kó má jẹ́ pé wọn handle yín dáadáa àbí nígbà míì gan ẹ kàn lè sọ wípé kí obìnrin kókò sùn bí orí bẹ́ẹ̀dì mi wà kí n kàn sùn báyìí á dẹ̀ mú ìdí á sún ìdí mọ́ ibi tip bed á sún ìdí mọ́ ibi tip bed ẹ̀yin á dẹ̀ dúró síwájú ẹ̀ ẹ kó ẹsẹ̀ méjèèjì sókè ẹ kó sọ́rùn yín lórí ìdúró ẹ dẹ̀ máa do ẹ kó ẹsẹ̀ méjèèjì ẹ mọ̀ ó sùn báyìí ni bó ṣe máa sùn sórí bẹ́ẹ̀dì lélẹ̀ á dẹ̀ sún ìdí mọ́ bí bed ẹ dẹ̀ kó ẹsẹ̀ méjèèjì ẹ kó síbi itan yín in fact ẹ máa kan èkùrọ́ inú òbò ẹ ni ẹ máa kan èkùrọ́ inú òbò irú nǹkan báyẹn ẹ ní jẹ́ ẹ̀yin go ní latan àní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá fẹ́ dó obìnrin gan tẹ́ bá tún fẹ́ kó gbádùn ẹ̀ ní àwọn obìnrin tí wọn kì í sábà láìkòkò ẹ má jẹ́ kí wọ́n máa latan jù lórí bed ẹ kàn ní pé tẹ́ bá ti fokó sí báyìí kí wọ́n kàn pa itan pọ̀ so that ẹ lè ní friction yẹn á lè tight bó ṣe ń tight bẹ́ ṣe ń wọlé bẹ́ ṣe ń jáde yẹn ẹ máa fi okó yín fa idọ̀ wọn sínú òbò ẹ dẹ̀ máa jáde padà bó dẹ̀ ṣe ń ṣe yẹn rí pé wọ́n máa wet tí obìnrin ò bá kí ń wet tí obìnrin ò bá kí ń enjoy pé bóyá ẹ ń fìlẹ̀ á máa sáfókó. bọ̀ ẹ̀yin obìnrin náà ẹlẹ́bọ̀ ṣe ń dó ọwọ́ ẹlẹ́bọ̀ ṣe ń fi òbòdó itan bó ṣe ń fi òbòdó orókún ọkùnrin bó ṣe bí ọkùnrin bá ṣe ń fíńgà ẹ tọkùnrin bá ń fíńgà ẹ máa twist waist ẹ máa twist waist ẹ máa pèsè fọkùnrin pé beat me beat me ó yá beat my bum ẹ máa sọ pé kó gbàdí mi mo ń gbádùn bó ṣe ń dó mi yìí o mo ní nǹkan kan bíi mo kàn fẹ́ tí mi kàn fẹ́ mò ń bọ̀. ẹ má bínú mi kàn fẹ́ post ẹ ni ṣé mọ̀ ẹ máa sọ pé kó doyin ẹ mọ̀ kó máa sọ fọkùnrin pé kó gbá ìdí ẹ àdó mi dáadáa mò ń gbádùn ẹ ó yá gbogbo àwọn nǹkan báyẹn àwọn nǹkan tẹ́ máa sọ tó jẹ́ pé ó máa fi memory ilẹ̀ ó máa fi àwọn nǹkan tí ẹ pọ̀ ọkùnrin ò lè gbàgbé sí wọn lórí ẹ má wà dry lórí bed ẹ má wà dry lórí bed ṣe rí orí bed yín gan ẹ limit ẹ minimize àti máa dóra yín lórí bed orí fridge orí freezer orí tabletop orí inú bath ẹ̀yin tẹ́ bá nìyẹn wọra mú kíní tip yẹn dání kó yọ̀dí sẹ́yìn dúró tẹ́ bá tẹ̀ ní nǹkan tẹ́ máa mú dání dúró kó fi ọwọ́ ẹ kó fi hòdò orókún kó fi hòdò ankle ẹ méjèèjì kó fi hòdè kó wá yọ ìdí yẹn sẹ́yìn nígbà rí pé tí wọ́n bá ń dú ẹ ní time yẹn ọkùnrin yẹn máa ní access sí inú òbò ẹ àti ojú ìdọ̀ ẹ at the same time tó bá mú ankle ẹ méjèèjì dání tó yọ̀dí bọbọ sẹ́yìn tó lọ báyìí bẹ́ni pé fẹ́ rúkú sẹ́yìn á ní access sí ojú òbò ẹ bó ṣe ń dún ẹ á máa rí ojú òbò ẹ dáadáa á dẹ̀ máa rí ìdọ̀ ẹ irú nǹkan báyẹn ẹ ń sọ pọ́kọ yín ní 2 minutes ó ní 3 minutes ó ní 2 minutes noodles ni kí ni nǹkan tó fẹ́ jẹ́ kọkùnrin má ní 2 minutes kí ni nǹkan tó fẹ́ fi memory sí lórí hello. Ma. ẹ káàsán ma. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè mi o mo jẹ́ ẹnìkan tó ṣe pé tí ọkọ mi bá ń bá mi sùn mi ò kì í ó máa ń táìtì gan to the extent pé mo máa ń bleed irítì. kí ló tẹ bá mọ̀ pé máa ń tight ṣé ẹ máa ń wet kankan yín tó bá yín sùn. ó máa ń wet díẹ̀ bẹ́ẹ̀ tí ó bá ta bá ti ń sáré ẹ̀ hàn. a tún dry. bí ẹ̀há dry. nǹkan tó ṣẹlẹ̀ irú nǹkan bá kò yẹ kí n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ọmọ ọdún mélòó ni yín sìn. mo ti ń lọ 55. menopause mo pẹ́ ti wọ menopause. mo mọ̀. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tẹ́ bá ti wọ menopause a lot of changes. mo rí enjoy ẹ̀ tẹ́lẹ̀. ó yẹ kẹ́ sushi máa enjoy ẹ̀wọ̀n lomi wà tó bá wọ menopause wọ́n ṣe máa enjoy sex wọ́n ṣe máa enjoy dúdú. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bíi tí ò tí ju bíi 3-4 months lọ ni kíní yẹn wá ń ṣẹlẹ̀ sí mi. nǹkan ẹ má jẹ́ kó put yín off.
ẹ má jẹ́ kó put yín off ṣé rí bàbá ṣe ń dàgbà sí a lot of things ló máa ń take place nínú ayé wa bàbá ṣe ń grow sí èmi tiẹ̀ wá dàbẹ̀ ni pé èmi tiẹ̀ wá mo tiẹ̀ wá ya wèrè lórí pé ìfà libido tèmi tiẹ̀ wá over high ni bí mo ṣe ń dàgbà sí tó ti yé yín ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ libido ẹ máa drop kò sí nǹkan tẹ́ máa ṣe ju wípé ẹ make sure pé wet dáadáa kó wọn tó do yín lubricant ni ẹ máa lo lubricant dáadáa wọ́n á dẹ̀ máa kẹ̀rẹ́ sí yín ọkọ yín náà lo lubricant dáadáa ṣé rí tí wọ́n bá ti ń do yín tẹ́ bá ti ń fi pẹ́ ti ń dry ẹ jẹ́ kọ́kọ́ yín túbọ̀ ẹ jẹ́ kó yọ okó lára yín kó tún jẹ yín kó bá yín ṣeré kẹ́ tún padà wet torí tẹ́ bá ẹ jẹ́ kó yọ okó lára yín mo nítorí mi ò wet dáadáa ni nítorí ẹ wet dáadáa ni òun wá ní àbí kí ló ń ṣẹlẹ̀ àbí nǹkan kan àbí máa lọ complain fún doctor kò sí nǹkan kan tó ń ṣe yín ẹ wet dáadáa ni then ṣe rí bí body yín ṣe ń response okó nísìn òun kọ́ ló ṣe máa response okó nígbà tẹ́ ń ṣe menstruation òun kọ́ ló ṣe máa response okó nígbà so ìgbà tẹ́ ń menstruate ti yàtọ̀ nísìn ẹ menstruate mọ́ so ara yín dry so tára bá dẹ̀ ti rà kí ló máa ṣẹlẹ̀ àwọn nǹkan àwọn mucosa àwọn natural thing tó yẹ kó jẹ́ pé kó lubricate òbò yín naturally nítorí pé ẹ menstruate mọ́ ẹ ovulate mọ́ so ẹ máa dry ni. but later àwọn nǹkan later mo wá máa ń tún discharge díẹ̀díẹ̀. kò matter. irú gbogbo bẹ́ẹ̀ ṣe tá a ṣe ń sọ̀rọ̀ nísìn tí mo wà lórí line tí mo gbọ́ gbogbo kìíní mò ń wẹ̀ díẹ̀díẹ̀. ẹ láti tó bá ti fẹ́ dé àyè ṣì wà lára yín lẹ ṣe ń wet tó bá ti wá fẹ́ dé tó bá fẹ́ ẹ bá fẹ́ ṣeré tẹ́tí rí pé ẹ ti wọ age yẹn ti wọ menopause ẹ máa ní age yín ó yẹ kẹ́ ní lubricant lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì yín wọ́n á bá yín ṣeré dáadáa ṣe rí ẹ má lo oil ẹ lè lo oil yẹn gan máa jẹ́ kẹ́ tún máa dry ni tẹ́ bá ti lò lẹ́ẹ̀kan it's not good for you pàápàá jelly kíní kan petroleum jelly is not meant for obo àwọn nǹkan wà tẹ́ lè lò water based lubricant ẹbù àwọn edible water based lubricant tó jẹ́ wípé ọkùnrin lè gbẹnu sí kò ṣèyàn lókè edible wà edible ó ṣe jẹ kó bù sára yín kó bù sóbò yín kó bù kẹ́ fi ṣeré tó bá ti ẹ bá ti wá dóra yín tẹ́ ti wá tún dry ẹni kí wọ́n yọ okó jáde kí wọ́n tún bá yín ṣeré kẹ́ tún wet padà. Ṣó ti yé yín tẹ́lẹ̀ mo máa ń bá ṣeré látẹ̀yìn láti gbogbo ẹ̀ tí máa kọ̀dí sí tí máa ṣe gbogbo ẹ̀ lókè tí máa ẹ̀tí nísìn ní ilé ìṣe mọ́ tó àyà mi á máa já. ẹ má jẹ́ káyà yín já ẹ má jẹ́ káyà yín já ìsí ìgọ́lẹ̀ nídìí okó jù ìsí ilẹ̀ nídìí okó jù so ń tẹ́ máa ṣe nísìn ni wípé ẹ máa lo lubricant kò disturb yín láti dóko bí ẹ ṣe fẹ́ do ẹ kọ̀dí sí wọn lẹ́yìn ẹ kúnlẹ̀ sórí ẹ jẹ́ kí wọ́n do yín dáadáa kára yín dá ṣáká ògbò tí wọ́n bá dó déédéé ó máa ń wá yín ṣá ni èyí tí wọ́n bá dó lóòrèkóòrè ló máa ń jọ̀lọ̀ I'm telling you ẹ kọ̀dí sí wọn lẹ́yìn ẹ dó wọn látòkè ẹ lo lubricant kẹ́ fi lubricant pa oko wọn kẹ́ dẹ̀ fi pa òbò tiyín náà. ẹ wá rí ìgbà ká tó bẹ̀rẹ̀ sí ní máa dóra tó bá ń lo ọwọ́ fún mi mo máa ń láìkí ẹ̀ gan-an mo máa ké ni tí nǹkan máa bù mí lẹ́nu pé kí ló ń ṣe é fún mi tí pariwo jù bẹ́ẹ̀ tó bá ti kan kókó yìí ẹ wò máa àti nǹkan màá ní èmi gan máa gbọ̀n. ẹ má gbọ̀n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé tó bá ń lu ọwọ́ fún yín ṣe ẹ mọ ọwọ́ dó báwo lẹ ṣe máa ń dó ọwọ́. yes mo mọ ọwọ́ dó dáadáa. báwo lẹ ṣe máa ń dó ọwọ́. ṣe rí tó bá ti fi ọwọ́ yẹn sí ìgbà màá wá gbé ìdí mi sókè màá wá káìtì ẹ̀ mọ́ màá káìtì ẹ̀ mọ́ bí ọwọ́ ẹ̀ yẹn tó ń gbọ̀ngàn máa tó wá máa mú lọ sínú sí tó máa ṣe gan. ṣé ẹ jẹ́ kí n kọ́ yín ní kinní kan mo dẹ̀ fẹ́ kọ́ gbogbo obìnrin tí wọ́n bá ń fíngà obìnrin lọ́wọ́ ó ní bí wọ́n ṣe máa ń ó ní bí obìnrin ṣe máa ń fi ọwọ́ control bó ṣe máa ń fi òbò control ọwọ́ yẹn débi wípé ọkùnrin máa mọ̀ wípé òbò ń mí sí òun lọ́wọ́. tó bá ti fi fọwọ́ sínú ẹ̀ tó ti ń fíngà yín ẹ máa mú òbò yín bẹ́ẹ̀ ni wípé ṣe mọ̀ pé tẹ bá fẹ́ tọ̀ ó ní bẹ́ẹ̀ ṣe máa gbé títọ̀ máa jáde tẹ bá wá tọ̀tọ̀ ó ní bẹ́ẹ̀ dà mo ṣe ẹ máa ṣe òbò yín bẹ́ẹ̀ ni wípé ìtọ̀ yẹn ti tán ẹ fẹ́ kí ìtókù kó dry bẹ́ẹ̀ lẹ ṣe máa ṣe tó ọwọ́ bá ti wà ń bẹ̀ ẹ máa fi òbò yẹn control ẹ máa mí òbò yẹn á dẹ̀ máa mí mọ́ ọwọ́ yẹn á máa mí mọ́.
ṣe rí bí mo ṣe máa ń ṣe nìyẹn tẹ́lẹ̀ tó bá ń dó mi èmi máa ń gbé ìdí sókè tí màá ṣe dàbí pé mi ìfẹ́ kí okó rẹ̀ jáde tó ti yé yín bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe okó tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀kí nísìnyí lè ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ lè torí pé ẹ fi ipò ń dùn yín ẹ lọ get lubricant kẹ̀dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n máa touch yín dáadáa ju ti tẹ́lẹ̀ lọ torí pé ti wọ menopause so àwọn nǹkan tó ń jẹ́ kí ara yín máa wet kó máa wà lubricated naturally kò ṣiṣẹ́ dáadáa mọ́ torí ẹ ti wọ menopause. nígbà tó bá wá yá tá a bá wá ṣe tán tẹ́jẹ̀ bá jáde màá ní kí lè lè. menopause kò sí nǹkan kan tó ṣe yín ó normal wọ́n láti máa lubricate yín dáadáa kí irú nǹkan báyìí má máa ṣẹlẹ̀ bọ̀ ẹ̀yin obìnrin tó bá ń fi ọwọ́ fíngà yín ẹ ní láti máa fi òbò control ọwọ́ yẹn débi wípé a máa mí ọkùnrin á dẹ̀ máa fi wípé òbò yín mí sí wọn lọ́wọ́ a máa mí bí ìgbà tó ṣe òbò láti máa mí sí ọwọ́ okay ma ní ìgbà tó bá ń do yín náà ó ní bẹ́ẹ̀ ṣe lè fi òbò control dídó mo ti sọ fún yín tó jẹ́ pé tí okó bá wọlé ẹ fi òbò fà mọ́ra ẹ fi òbò control ẹ tó kó bá release ó bá fẹ́ bọ́ta ẹ release òbò yín bí ìgbà tábà ní pé tó kó bá wọlé ẹ sọ̀kẹ̀ báyìí tó bá fẹ́ bọ́ta bí pé ẹ breathe in okó ń wọlé ẹ breathe in báyìí ó bọ́ta ẹ breathe out so ọkùnrin á máa feel lára okó pé òbò yín mí sára okó gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bì báyìí ẹ lè máa mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yá máa fantasize pé kí n tiẹ̀ dó ọmọ yín ká ilé nǹkan náà unfortunately ẹ lè rí mi dó ẹ máa fantasize ni ẹ lè rí mi dó hello ma block number yìí don't do this pẹ̀lú mi man. Don't do it with me. So bí mo ṣe ń sọ lọ, ẹ láti tó bá ti ń doyin, ẹ láti lè fi òbò control kó débi wípé ẹni tó ń doyin láwọ́ á mọ̀ wípé òbò yín breathe. Òbò yín láti máa breathe tó bá ń doyin lọ́wọ́. Hello? 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 Yeah? Hello, kí ló ṣẹlẹ̀? Hello. Ṣó ti yé yín ẹ láti lè breathe ẹ láti lè jẹ́ kí òbò yín kó máa breathe mọ́ okó kó máa breathe in and breathe out then tí ọkùnrin bá wọnú òbò obìnrin bóyá ẹ̀sùn gbalaja ó wá wọlé tọkùnrin bá suspend bóyá ó fi okó yẹn sílẹ̀ ó láti lè control òbò ẹ kó máa mí kọkùnrin fi pé òbò ẹ mí you have to do it báwo náà ṣe ń control òbò mo ti sọ fún yín bó ṣe máa ń fi òbò control okó ẹ máa tighten ìdí yín ẹ máa papọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ dí ojú ìdí yín ẹ wá fi bí ikùn yín báyìí àti bí waist yín control okó tó wà nínú òbò yín. Hello? Hello Aunty Yinka, ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ èmi kàn fẹ́ béèrè fún favor lọ́wọ́ yín ni. Boyfriend mi mo love ẹ mo like ara wa ṣùgbọ́n okó ẹ̀ gùn gan-an tó bá ti di pé ká ní sex báyìí ẹ̀rù máa ń bà mí. Kí ló dé? Because tó bá dó mi báyìí gbogbo ẹ̀ máa bàjẹ́ ni. Gbogbo ẹ̀ máa bàjẹ́ that means pé kò mọ̀ bódó tó bá because bó kú ẹ̀ ṣe gùn yẹn gan ó yẹ kó máa twinkle ẹ̀ nínú òbò ni. Ogun òtúkì tó ga 6 foot ni. Ìwọ ò ṣe máa. Mo máa fẹ́ satisfy ẹ pé kí but this has gotten to a point that I told him like no this is not fun anymore. I have a very small pussy but okó ẹ̀ tóbi ju òbò mi lọ. But ìwọ ò ṣe máa take charge ó ní bó ṣe ń dóru okó yẹn ó ṣe máa take charge ẹni tó bá tẹ́yìn ọkùnrin bá nírú okó yẹn ìwọ obìnrin ló yẹ kó máa take charge torí tó bá take charge wàá lè mọ ibi tó fẹ́ kó dé lára ẹ wàá tẹ̀ fi òbò ẹ control ẹ ìwọ ló yẹ kó máa take charge most of the time ìwọ ló yẹ kó máa do. pé kí n wà lórí ẹ. yeah bẹ́ẹ̀ ni ìwọ. Tí bá wà lórí ọmọ adé ọ̀fun mi. no torí ẹ ló ṣe láti take charge tó bá wà lórí ẹ ìwọ ló ibi tó bá ti fẹ́ trust dé ló máa trust dé wọ́gọ́ òmò kó dó nìyẹn
tó bá wà lórí ẹ̀ tó bá wà lórí ẹ̀ ibi tó bá fẹ́ trust dé ló máa trust dé even tó bá wà lórí ẹ̀ o lè fi positioning ẹ̀ bó ṣe máa position ara ẹ̀ lórí bed take charge oko yẹn tó jẹ́ pé ìwọ̀nba tó bá fẹ́ kó wọ abẹ́ ẹ̀ ló máa wọ abẹ́ ẹ̀ tọkùnrin bá lóko tó gùn ó ní nǹkan tó kó tó gùn yẹn ń ṣe nígbà míì wà tó jẹ́ pé ó kọ̀ máa rú oko tó gùn yẹn á kọ̀ fi síbi á dẹ̀ suspend kò dẹ̀ ní move but ìgbà tó bá fẹ́ move tó wà lókè wọn kì í la gbogbo itan dó oko tó gùn tán bí wọn ṣe kí ń la gbogbo itan dó oko tó kékeré tán ni wọn ṣe kí ń la gbogbo itan tó bá mọ̀ pé ó bò tóbi oko kéré má la gbogbo itan because tó bá la gbogbo itan tó bá control ẹ̀ jẹ́ kí tó bá control ọkùnrin yẹn máa fi pé bóyá òbò yẹn fẹ́ jù ṣé wá rí oko tó gùn bẹ́ẹ̀ yẹn náà tó bá fẹ́ la gbogbo itan ẹ lè máa cross ara yín dóra yín tó jẹ́ wípé in such that tó ń bá máa fẹ́ tó no tí wọ́n bá pa ẹsẹ̀ méjèèjì pọ̀ you understand tí wọ́n bá fẹ́ tó bá sùn sórí bẹ́ẹ̀dì nísìn wàá ṣe in such that ẹsẹ̀ tiẹ̀ kan máa cross over ẹsẹ̀ tiẹ̀ kejì. Yeah. So a lè reduce the space ẹ̀. Láti fi wọlé. So tó bá wọlé ibi tó bá fẹ́ kó wọlé dé ló máa wọlé dé. Bẹ́ẹ̀ tó bá ti fi ẹsẹ̀ di kí ẹsẹ̀ yẹn jẹ́ bí barrier fún bí blockage fún tó kàn open up ó máa ṣọmọ bóun ṣe enjoy ẹ̀ ló ṣe máa wọlé straight tán. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n ló wà lókè ó ní bó ṣe máa control ẹ̀ pé ibi tó bá fẹ́ kó dé ló máa trust dé. Okay. So oko tó dẹ̀ gùn yẹn tó gùn tó tóbi yẹn in fact mo sọ fún ẹ pé congratulations nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń wá nìyẹn but tí wọ́n bá mọ̀ lò ọkùnrin ò expect láti mọ̀ lò torí òun ló ní oko ó dẹ̀ fẹ́ experiment ó fẹ́ kó gbogbo ẹ̀ sínú ìwọ ló máa take charge tó kó bá tóbi obìnrin ló máa ń take charge because ìwọ ló mọ iye tó fẹ́ kó wọ ara ẹ̀ fún. Okay. Ma try ẹ ma tún pè next show ẹ ṣé gan. The number to call is +44 7404 851234. Really, that's good. Hello? Hello, Sister Yinka. Sir? Wow. Equator. Yeah. Your question kan ni mo kàn fẹ́ béèrè o. Òbò tó bá ń pòṣe kí lèèyàn lè ṣe sí. Báwo lẹ ṣe mí bá òpó pòṣe? Kí lẹ mí bá òbò ń pòṣe sà? Tó bá wáyé. Ṣé pé òbò ń pòṣe báwo ló ṣe máa pòṣe? Ṣé pé ó ń dún pọ̀chọ̀pọ̀chọ̀pọ̀chọ̀ ni? Ó máa blow whistle. Báwo lòbò ṣe ń blow whistle? Ìsídà kó máa só àbí kó máa ṣe pọ̀tọ̀pọ̀tọ̀. Mi ò mọ nǹkan tẹ́ mí pé ó bò ń pòṣe o. Ó ń só náà ni. Tó bò bá ń só it's not wọ́n ní àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù jáde níbi kọ̀lọ̀fín wọn at the time ṣé òbò tó máa ń sábà so ń do látẹ̀yìn ni àbí òbò tó máa ń sábà so òbò tẹ́ ń do látẹ̀yìn ni so tó wà trapped in òun ló ń jáde kò ṣe pé bóyá òbò yẹn fẹ́ àbí ó ń so tó ti wà trapped òun ló ń jáde and most times tó máa ń dóbò látẹ̀yìn ló máa ń rí bẹ́ẹ̀ and it's not something tó yẹ pé ó jẹ́ bàbàrà kò sí bàbàrà kankan níbẹ̀ tó wà trapped in ló ń jáde. shabarikolo.com for those of you tẹ́tí lọ sórí ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin especially àwọn tó wà ní London tó bá ní interest láti I want to give just 10 obìnrin ní opportunity láti register for free. Send me your email address and your name, your location.
kẹ́ send ẹ̀ sí +4474048512334. Your name, your email address, your location. So màá mọ̀ bí mo ṣe máa just 10 obìnrin. And ẹ̀yin ọkùnrin tẹ́ wà ńbẹ̀ náà, keep browsing, keep enjoying yourself. Ó better ke is the best place to have a relationship online. Pé kẹ́ wá bá mi, èèyàn kan ni máa fún yín at the same time. I mean at a time. After èèyàn kan yẹn mo máa tún gbowó mi lọ́wọ́ yín. But yín bẹ̀ yẹn ẹ lè ṣe 6 months, ẹ lè ṣe 3 months, ẹ lè ṣe 1 year. Depend on the plan tẹ́ bá select. For those of you tẹ́ ti sanwó fún mi tẹ́lẹ̀, mo ṣì ń wà on a lookout. And ẹ̀yin Naija people, ó ga fún yín o. Mo ń wéyàn tó wà HIV positive lóbìnrin. Ara nǹkan tí mo ń sọ pé desperation. Hello? Tó wà HIV positive lóbìnrin. Ara nǹkan tí mo ṣe máa ń sọ wípé desperation. Hello? Hello, Asinka. Yeah? Ẹ kúrò lẹ́mọ̀ from Naija ni o, lára àwọn fans yín ni o. Ẹ ti pè tẹ́lẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ pé ẹ ti pè tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé wà lórí show ni. Ẹ mú wà lórí show. Ẹ jọ̀ọ́ kí ni topic tẹ́ ẹ dì pẹ̀lú ẹ̀? Mo sọ wípé báwo lẹ ṣe ń pe okó ọkùnrin, báwo lẹ ṣe ń jí okó ọkùnrin tó bá lóhùn ò lè ṣe, báwo la ṣe lè mú okó ọkùnrin dìde, báwo la ṣe lè mú òbò obìnrin dìde. Wow. Bẹ́ẹ̀mi ṣe máa ń mókó ọkọ mi dìde ni pé tó bá láwọn ò ṣe, most of the time máa bá ṣeré. Ìgbà míì mo tún lè lo KY jelly. Ẹ jọ̀ọ́ ẹ má dárúkọ any gel níbí báyìí. Ẹ má mention any gel níbí. Ẹ mọ̀ wá polówó ni. Mo dẹ̀ máa cut ibẹ̀ yẹn off. I'm gonna call KY jelly kọ́. KY jelly ni. Kí ni mo ń sọ lọ náà? Ẹ jẹ́ rán mi létí kí ni mo ń sọ lọ. Okay, pé mo ń wá ẹni tó wà HIV positive. Out of desperation, obìnrin kan dẹ̀ sọ fún mi pé òun wà HIV positive. Ó dẹ̀ lọ forge medical report. Ó dẹ̀ send ẹ̀ sí mi. Why tẹ́ ṣe ń ṣe bẹ́ẹ̀? Why tẹ́ ṣe ń ṣe bẹ́ẹ̀? Why tẹ́ fi wà desperate bẹ́ẹ̀ yẹn? Mo fẹ́ ẹni tó ní mo ń wá èèyàn tí mo fẹ́ introduce wọn sí, òun náà wà HIV positive. But America ló wà, kò mind anybody from Nigeria. Mama, mi ò fẹ́ gbé call yín, mi ò like kéèyàn polówó lórí platform mi. Mi ò pé kẹwàá máa sọ fún mi, kẹwàá máa gbé fake bí ẹ wà HIV positive. Ẹni tó bá wà HIV positive tí ó wà detectable ni mo fẹ́. Or tó wà detectable òun ni mo fẹ́. You can get in touch with me. Ẹ fi pé máa sọ fún mi. Mi ò ní ṣe check mi ò ní ṣe findings mi, màá kàn ní okay, I found HIV positive patient. No, it's not possible. So ẹni tó bá wà HIV positive, you can talk to me, you know, privately. I have somebody because ìlú yìí ó láti declare fún whoever tó bá ń go out pẹ̀lú. I have somebody I want to introduce you to in America. Tó jẹ́ pé the same status lòun náà ní. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àbáyà, jàlámíà ní anywhere tẹ́ bá wà. Ẹ kọ sí iléeṣẹ́ Already to Wear by Abeni. Already to Wear by Abeni lórí Instagram. Already to Wear by Abeni. Already to Wear by Abeni. Àbí kẹ́ pè wọ́n sórí nọ́mbà yìí. +234 810 917 6616. +234 810 917 6616. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má gbàgbé topic tá fẹ́ ṣe lọ́la. Ẹni tá bá rí àwọn ọkùnrin ló máa wá kọ́ wa, ẹni tí àwọn àǹtí àdúgbò disvirgin, àbí tá bá dẹ̀ rí ọkùnrin tó ti dó ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ rí, kí ló rí, kí ló wà ńbẹ̀, kí ni ìyàtọ̀ láàrin òbò ọmọ ọ̀dọ̀ àti òbò ìyàwó wa. Àwọn òbò tó máa ń jídó yẹn, kí ni adùn tó wà ńbẹ̀. Àwọn okó tó máa ń jídó, adùn wo ló wà nínú okó tó máa ń jídó àti adùn tó wà nínú òbò tó máa ń jídó. Òun la máa sọ lọ́la. Ẹ jẹ́ ká lọ digest ìta sọ lẹ́ni. Ire o, ó dàbọ̀.